sí mama Shoko. Malo gara sí mama Shoko. Malo sọ̀rọ̀ sí mama Shoko. Malo sọ̀rọ̀ sí mama Shoko. Malo gara sí mama Shoko. Malo gara sí mama Shoko. Malo sọ̀rọ̀ sí mama Shoko. Malo sọ̀rọ̀ sí mama Shoko. 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 Malo gara sí mama Shoko. Malo gara sí mama Shoko. Malo sọ̀rọ̀ sí mama Shoko. Malo sọ̀rọ̀ sí mama. Ìfẹ́ mi ṣorí, mo ní òkúta ọ̀pọ̀. As a matter of fact, o gbọ́dọ̀ kí mo fẹ́ débi tó ti ń bọ̀. Màmí máa wọlé. I know. Wọ́n náà mú mi kàn pọ̀. Wọ́n náà wọ́n ti bọ̀ jù. Mi mú wáyé tó ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Tí mọ́mí bá dé bí báyìí sí ti bá ní mọ́mí ó dá ẹ jókòó sórí àga ẹ̀ kẹ́jẹ́ ká sọ̀rọ̀ nítorí mi. Baby, come on. How many times am I fẹ́ correct wọn? Chair kì í ṣàga. Ayé àtijọ́ ló ti máa ń pè lága like àwọn chair tó máa wà ní àwọn bàbá àgbàlagbà yẹn ló máa ń pè lága, but this is so far gan. Tibo, but babe, it's just normal. Everybody ló mọ̀ pé àga òun ni chair lága. That's simple. I'm a common thing, but one of more you are to. So when you're talking to her, you have to be extra conscious. Because you know what you might padà yes, so my learn what you might do with one or so nípa your near for me. Okay. Come on, baby, rest your back. Thank you. Rest your back. Hello. Hi. I'm a planting one for mom. Okay. Yeah, I have a very, very crazy plan for her. Show you what you love. Some of our actors can come. Like actors stand on the screen. Okay. I won't come employ more song for them. Mama, more no lay come. As you want. Kokono ba mi ni mo mi lára. Yes. Babe, mama pa yo ni ya o. As a matter of fact, ológun wa no. Ìyẹn ti pọ̀ jù, ìyẹn pọ̀, ó ti pọ̀ jù. Mo fẹ́ ko realize mistake on because aba ṣe be fún wọn. To ba learn the hard way. When you accept nǹkan tó wà ní. Just take it easy, díẹ̀ ṣùgbọ́n. Hope you're fine. Are you sure? Yeah, baby. Move your leg. Move your leg. Stop. Shoko, Mama Shoko, jogbo bi oro. Bonsoir, ça va? Kú dìde náà. Inú mi dùn pé àríra wa lénìí. Torí lágbára Ọlọ́run, á jèrè àwọn ọmọ náà. Àmín. Iṣu ọmọ aginá jẹ fún wa. Àmín. Àwọn méjèèjì náà ọkọ àti ìyàwó èṣù oníyàwó. Àmín. Mi náà. Wọ́n á jọ bára wọn kalẹ̀. Àmín máa o. Lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé gan torí èmi náà mo sọ fún ọmọ mi pé kó jẹ́ kí n mọ̀. Ìgbà tó sọ fún mi pé elédè ibòmíì lẹ́yìn lóòótọ́ Nàìjíríà làwa kò sí ní tó burú jù táwọn ọmọ bá ríra wọn. Ayé igá la máa sọ pé báwo lọmọ ṣe máa lọ fẹ́ ọkọ lọ́nà gígí báwo lọ ṣe máa fẹ́ ìyàwó lọ́nà gígí láyé ìsìn ayé ti lajú. Àṣà rẹ̀ tó lọ sí ọ̀nà gígí yanyan tó yẹ pé mi ì tiẹ̀ lérò pé Yorùbá wa kan lè dídì lọ fẹ́ ya ọkọ níbẹ̀ ó dẹ̀ fọkọ ńbẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe bẹ̀ nílé ẹ̀. So gbọ́dọ̀ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà pé ìlú kan lọmọ wa gbọ́dọ̀ fẹ́ ìlú kan ni ò gbọ́dọ̀ fẹ́ irú bẹ́yìn ṣe jẹ́ láti Tógò báyìí sìn táwa jẹ́ Nàìjíríà èèyàn kan náà ni gbogbo wa. Ẹ ṣeun màmí, ẹ ṣé gan. Inú wa pàápàá dùbàjẹ́ láti wá pàdé pẹ̀lú ẹ̀yin náà. Ẹ ṣeun. Ńṣe ní dùn mọ́ wa. Ó ń bàjẹ́ fún ọkàn wa kí tí tó fẹ́ ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí mi ṣàlàyé ara mi fún yín. Èmi tẹ̀rẹ̀ Popo lóko mi ń jẹ́. Àmọ́ Tógò ni mi. Àpọ́n glazé ló mú ń tà ní Tọ́pá nínú ọjà Tọ́pá tẹ́lẹ̀. Àmọ́ Ọlọ́run padà ṣe ògo. O máa pọ́n glacé o mọ̀ tí màá ń gbé sí rí báyìí máa gbé gbá sí rí báyìí. Oh, tó fi picture wọn mi gbà kan báyìí. Àpọ́n glazé òun ló mú ń tà wọ́n sì máa mí dójú ẹ̀. Ìmá ṣọ̀rọ̀ ọ̀gùn èmi tẹ́ ń wò yìí Ọlọ́run wá yọ mí ń bẹ̀ ká gbé mi lọ sí ilé àwọn ẹ̀yà dèmà ọ̀tọ̀ pẹ́sidẹ̀ntì tó kọjá lọ òun ló jẹ́ àbúrò fún bàbá ẹ̀. President Eyadema. Eyadema. Torí ẹ̀kọ́ síwá Eyadema ní ń jẹ́ bó ṣe wáyé. Bẹ́ẹ̀ni. Má sọ̀rọ̀ ọ̀gùn
èmi tí ẹ ń wò yìí ìyá tó bí mi lọ́mọ gangan òun ló lórí àwọn àjẹ́ ń Tógò. ò pa ọ́ màmá ò pa ọ́. tó jẹ́ pé ó gbóná. tí ìyá mi bá wò yàn báyìí tó ṣẹ́jú pàpàpà ènìyàn kọjá lọ sọ́run nìyẹn. ì máa gbẹ báyìí ni. ní ó gbẹ palákú dànù. kò interesting bọ́ yẹn sọ ìbọn mi kò interesting. ṣé ẹ wá rí ọmọ yìí ọmọ aládùpáìkà ni. bẹ́ẹ̀ni. tí ìyá mi bá ní kí n sùn kó má jí kò lè jí. kì í jí mọ́. pàtí bàbá ẹ ṣàṣìmáṣe mo sọ fún ìyá mi ó gbẹ̀mí pẹ̀sìdò tó ń wà lọ́wọ́ dànù ó gbẹ̀mí bàbá ẹ̀ dànù mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣàbíamọ ní ìkókó ni mo ṣe gbé àsìkò ni èkó là ń gbé ìṣàlẹ̀ èkó. ó pa bàbá náà ó pa dànù ó kú dànù ní màmá mi báyìí. àmọ́ àní pàwọ́ mo pójú ẹ̀ tutù ìyá tó ṣì dá ló bí ẹ̀ àmọ́ oníṣìwà wo ṣọpá mi. ṣọpá ṣáàmì. Amina. ṣọpá mi. tó bá ṣìwà wò ọmọ ẹlòmíì ń lọ tí kì í dé mọ́ mo kàn lè wọ ẹ báyìí wà á dẹ̀bẹ̀ sí ní gbẹ. ìyá ẹ̀ pàápàá lè gbẹ́kú. lẹ́kọ̀ọ́ ni bíbá yìí. ìbá bí jẹ́ ìṣàlàyé wa ni. láì bùkún. mo sọ̀rọ̀ tán. ẹ ṣe mà. ẹ ṣe ẹ̀pẹ̀rẹ̀ mà. ẹ̀pẹ̀rẹ̀ kọ́ mi. bèbè. ṣeré kòkó. ṣeré. tó bá pè wọ ṣeré wàá pè bèbè. ṣeré. bèbè. ṣeré kòkó. bèbè. ṣé o wá rí àwọn ọkùnrin mẹ́ta ló wá kọnu fẹ́ ṣe. pàtí alákọ̀ọ́kọ́ kọ́kọ́ ń fẹ́ tó ṣàṣemáṣe mo fi sílẹ̀ kó máa ṣàgolo ó yìí ń ṣàgolo lọ́wọ́lọ́wọ́ bó bá dé bọ́dà ó bá ń bẹ̀. bẹ́ẹ̀ni ìwà ń bẹ̀. ó gba agolo tìmátì agolo ṣadín gbogbo ẹni ṣá ó wà ń bẹ̀ ó ti pọ̀ rẹpẹtẹ tó kó ti ra. ṣé ó ń recycle ẹ ó fi ń produce kan àbí ó wọ wèrè. kọ̀ọ̀kan wà ó ṣàgbákò ni èyí kejì owó ní í ṣe ní tọgbà. Oh, good one. owó ní í ṣe ó ṣì wá bá mọ̀ yìí mo ṣàlàyé gbogbo nǹkan fún tó ipò ń pàápàá ilé pẹ̀sìdò ni mo ṣàbíamọ ẹ sí tó ń làbúrò bàbá fún ẹ. D'accord. ńgbà tí àwọn ọkùnrin wá ṣe jábàjábà odidi ilé ní ti ń ṣẹ́wó ní tọpá mo ní gbogbo èèyàn tí ń ṣẹ́wó à ń gbawó lọ́wọ́ ẹ̀ wá fi àjẹ àmọ́ mi bẹ́ẹ̀ pé kí ló ṣe. wọ́n gbé àwọn lọ patí ó lọ kí ṣe obìnrin mi ọmọ mi wá sunkún wálé bóyá sunkún yẹn mo wá pè Amisu ẹ̀mélòó ló mú pẹ́ ó ní ẹ̀ta mo ní ìdàkókò sí wàhálà wá sunkún kú ni. bẹ́ẹ̀ni ó ké kú kò sí ènìyàn tó lè gbá lẹ̀. mo gbaṣọ ohun ẹ bẹ̀rẹ̀ sí ní fàyà pààrà. ó fi nu mi ẹkún títí gbogbo ẹ padà. ó ké kú pátá ìyá ẹ pápá débẹ̀ ìyá ẹ náà ké kú. àbúrò bàbá ẹ tó lọ bẹ̀ òun náà ṣaláì ṣíṣí bi àwọn bíi mẹ́jọ ní ẹ kú sílẹ̀ nínú ọgbà àbí tí ó ti ń ṣe wò. ṣé wá rí ìkẹta kọ́lọ́n tó wá pè ṣe wọ tó kì í ṣe lédè wa tí ó ń máa yí obìnrin ló bá mú ọmọ mi ìyá ẹ bá sọ pé ń sùn dájọ́ sí ń sùn aago mọ́kànlá ń sùn aago méjìlá obìnrin tó wà pẹ̀lú ọkùnrin tán ṣàṣepọ̀ májú kò ní sùn. àti Remi. a máa wí a máa sọ àfi gbò lójú ọmọ mi níbí lẹ́yìn ojú ẹyọ kọ̀ǹkọ̀lọ̀kọ̀ báyìí tó sunkún tó délé tó fi ojú hàn mí mo gbá tẹ̀lé lẹ́yìn. bẹ́ẹ̀ni. Okay. máa débẹ̀ mo bá ya ẹ̀ tó jókòó lé kíṣin tí ń dáná mo ní arábìnrin ló gbẹ̀kú síbẹ̀ yẹn ó gbẹ̀kú pọ́ọ̀tù tí fi ń dáná wà lọ́wọ́ ẹ̀. kọ́ pa ẹ̀kú síbẹ̀ yẹn kò jẹ́ mi ẹ̀kú wà nílé yẹn. ó gbẹ báyìí ó gbẹ pẹ̀lú pọ́ọ̀tù náà tí fi ń dáná òun pẹ̀lú ẹ̀ báyìí náà jọ gbẹ ní ìdúró ló wà ní ìwọ kan ni. mo wá pe kọfí wọn ní mọ ìyá ẹ ti kú bẹ́ẹ̀ kú mọ mo ní wá sílẹ̀ ìnípa ẹ ìfẹ́ ṣàlàǹṣà ni mo bá sọ fún mo ní kọfí látẹ̀ní lọ ní ìjọ ṣàárẹ̀ tẹ́nìkan ò ṣe rí ó yìí ń ṣe gàngàn pẹ̀lú mi wọ́n tó máa pé ìyá mi olórí àjẹ́ tó máa pé gbà tí òṣàlá ìṣe mi ló gbélé lọ́wọ́. jẹ́ kejì. kò bẹ̀rẹ̀ sí ní ṣàgídì ní Tógò wọn ṣáà ni tí n bá wúkọ́ wọ́n máa bèèrè pé ṣé òṣèlú tó ṣẹ mi. mo bá sọ mo ní kọfí ó dán ládàn tán
ó ṣàárẹ̀ tẹ́nìkan ṣe rí eré ló pé mo ní láti ní lọ àtìyàwó ọ̀gá ọlọ́pàá àtìyàwó sójà àtìyàwó pẹ̀sídò àtìyàwó kọmíṣàn àtìyàwó gómìnà bẹ̀rẹ̀ sí ní máa bá wọn lájọṣepọ̀ pẹ̀lú tipá tìkúkú. ìmọ̀ ńlá wọn kiri ni. mo á kọ́kọ́ sọ fún ó bọ̀ wá ní ìhòòhò ló bọ̀ wá ní ìhòòhò lọmọkùnrin ẹ̀ ń fi làgbàlagbà ó yá máa rìn lọ ilé náà mo ta ni ilé ẹ̀ bẹ́ẹ̀ni mo ta ó bá yín lọ ṣó ibò ṣe ń lọ bóyá ń lọ ló bá lọ àṣepọ̀ pẹ̀lú ìyàwó ọ̀gá ọlọ́pàá ìbọn ní àtàṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ti já kú omi àkútùkúrú ní gbé kiri báyìí títí dọ́là ìwòwò nírìn nínú òjò nínú òun. pẹ̀lú gbogbo kìíní ẹ̀ báyìí ní ìrìn káàkiri. ní fi gbalagbala a máa ṣorí wọ ìní ṣe lábú kan wòye ṣọmọ ọ̀dọ̀ wa. ṣe rí. a máa. ẹ má ní kí n ṣe ọmọ ọ̀dọ̀ yín mà rárá ẹ má ní kí n ṣe ọmọ ọ̀dọ̀ yín. no wọ kì í ṣe mọ̀lúwà mọ̀lúdì kejì ìwọ ò lè níwà burúkú pẹ̀lú ìyá ẹ̀ mo pé ìyá dáadáa ló bí ẹ. bẹ́ẹ̀ni. àmọ́ ọ gbogbo pẹ̀lú kìlọ̀ ìyàn tó bá ṣe wèrè wèrè ló máa ṣe wèrè o. bẹ́ẹ̀ni. èmi ò tiẹ̀ lè ṣe wèrè. àlàyé yẹ tó bá ṣe wèrè wèrè máa ṣe wèrè. mo nífẹ̀ẹ́. mi náà nífẹ̀ẹ́ oyin pé mi màmá ẹ̀gbọ́n mọ̀ pé mo nífẹ̀ẹ́. kò lè dáná o. bẹ́ẹ̀ni. kò sí gbé mi lérí. torí pé kí ni tèmi ó bá ṣíwọ́ níṣẹ́ ni olórí àjẹ́. bẹ́ẹ̀ni mi ló kàn. Mami ṣe ń gbọ́. Mami. Deputy ni mi bí ṣe wà báyìí sìn. Pákéjì mi ni. Màmá ó pẹ́ fún mi o. Àmín. Ò ní kánjú kú o. Àmín. Ò ní kánjú kú o. Ogun ní ṣàárẹ̀. Kò sí wàhálà màmá rẹ̀. Ìṣí ní wáìtì. Àmín. Nínú ilé yìí ló ṣàbíamọ. Mi. Ni mi wà bí. Mi. Ni mi kó gbogbo àwọn àjẹ́ tó gbó wa. Bẹ́ẹ̀ni. Báwa ṣọmọ ló kọ. Bẹ́ẹ̀ni. Àmín. Agbára lọ. Ẹ ṣì pẹ́ fún aya wa. Ẹ ṣé gan. Ẹ ṣé tẹ́ fi fẹ́ gbà wá merci beaucoup. Merci. Àpé lọ́lọ́. Àpé màmá. Àpé màmá. Ẹ bá mi gbé orin. Màmá ó tó èso. Má jẹ́ kí ìjó náà, má jẹ́ kán híwà tán. Ẹ jọ kò sí jíjẹ ni. Fún yín. Blẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn á dùnú la. Màmá máa ń gbé nǹkan fún mi jẹ níjojúmọ́. Ní máa ń gbé nǹkan fún mi jẹ tí n bá wá síbí. Má sọ bẹ́ẹ̀, mọ́mí mi ò kí ń gbé nǹkan fún ẹ jẹ o. Yìí máa ń gbé jíjẹ fún mi báyìí tí máa ń gbé jẹ òtí gbàgbé ni màá tún di lọlé. Màmá ò kí ń gbé yìí máa ń gbé nǹkan fún mi jẹ, ò kí ń gbé nǹkan fún mi jẹ ni. Dáná. Kí lẹ gbé fún jẹ? Ò gbé nǹkan sílẹ̀ lẹ́yìn tá a máa jẹ ni. Okay, like omi ìbọn máa ń ṣe oúnjẹ, ó máa ń jẹ. Náà ọ̀yọ́ yẹ kó ti yí ẹ látijọ́ yìí. Jíjẹ wà màmá yìí, jíjẹ máa ń pọ̀. Iṣẹ́ rí nǹkan tó ń tẹ̀ máa ṣẹlẹ̀ nísìnyí pé èmi ò ní oúnjẹ ńlé, but oúnjẹ pọ̀ lọ́dọ̀ màmí. Stockfish, gbogbo everything, seafood, okra, everything ló wà nù. Kí ni kí ẹgbẹ́ egbò tẹ̀ ní gbogbo ẹgbẹ́ òwèrè tó ń ro yìí? Mo fẹ́ kọ́ tẹ̀lé yín kí wá lọ jẹun lọ́dọ̀ yín ni. Láti odidi bíbá lọ sí ilé ọ̀dọ̀ mi lọ́hùn, kí ló tó máa ń ṣe báyìí wọ ọmọ yóò tiẹ̀ nílà káyì rárá ni? Ṣé inú ẹ̀ ò ṣí rárá ni? Mo rò pé dedicated ní fún wọn ni pé kẹjọ máa wọlé wọ̀de kẹ máa kọ́mọ olùbọ́ ni, àbí? A máa rí rángẹ́ mi ni o. No, màmá, ọ̀ tó sọ fún mi kọ́ nìyẹn o. Ṣàlàyé tó ṣe fún mi ni pé mi pẹ̀lú ẹ̀ àjọ̀rọ̀ létí ẹ̀ má lè fi mọ̀ ẹ́ wàá mọ̀ mí dáadáa. Ó ní onílàákàyè o. Ṣọ́ wa ókè ṣá. Nǹkan tẹ bá mi. Wọ́n mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ má pín mí lẹ́mìí jù báyìí lọ. Wo my dear, má wọ̀rì, ìwọ dúró síbí. Èmi á lọ sílé màá lọ máa ṣọ bí mélòó kan. So màá wá bí. Màmá ò fẹ́ dà owó, ó fẹ́ máa dà owó, ọ̀tàjọ sọkọ́ nìyẹn. Sórí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn o. Màá wá bí màá lọ bí ijọ́ mẹ́ta. A fi mọ̀ wára wa dáadáa. Màmí, òun ti ń plan àti faramọ́ yín. Torí mo ti sọ fún yín pé ẹjọ́ máa lọ sọ́dọ̀ ẹjọ́ máa lọ gbàgbọ́ ara yín. Kò sí wàhálà. Àmọ́ yín ni. Ọlọ́run ní kí ó kó wà láwà. Àmọ́ yín nìyẹn. Bẹ́ẹ̀ ni mà. Ẹgbẹ́ àmọ́ yín lọ lé. Kí wọ́n wà pẹ̀lú yín. Kí ó tọ́jú yín ọmọ mi. Àmọ́ tí ẹ̀gbọ́n mi tó ṣaláṣí. Ọkùnrin ìyàwó ẹ̀ ọ̀dọ̀ mi ní ń gbé. Bẹ́ẹ̀ ni. Ibẹ̀ lọkọ ẹ ti ń gbé àṣepọ̀ pẹ̀lú ẹ̀. D'accord. Ẹ wo nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ rí. Wọ́n ti ká wáyà iná wa ládùúgbò wa. Kò sí iná. Wá ọ̀rá kìíní tí ń dún pàpàpà fún ìyá ẹ̀ tí ń gbé náà wọlé. Sọ́lá wà lọ́dọ̀ mọ́ mi. Kí ni jẹ́ ṣúlá? Ó ti bàjẹ́. Màmá. Tó máa gbé sórí òkè báyìí tó máa múná wọlé. Ẹ má ṣe ìyọnu sẹ̀, bí náà wà ń bẹ̀, bí náà ò sí ń bẹ̀. Mi wà pẹ̀lú ẹ̀. Ìyá ọkọ ní jẹ. Mi wà pẹ̀lú ìyá ọkọ ni. Bẹ́ẹ̀ ni màmá rẹ̀. Ló lọ bẹ̀. Mo lọ bẹ̀.
ibi ọjọ́ ní kí gbégbé ó má gbé ní gbé. Bẹ́ẹ̀ náà ní gbé. tẹ̀tẹ̀ ó má tẹ̀ ní tẹ̀. Bẹ́ẹ̀ náà ní tẹ̀. Má lọ pẹ̀lú ẹ̀. Ilé ọkọ ọmọ ṣì ní ilé ọmọ. Bẹ́ẹ̀ni, kọ́ ni. Ilé ìyá ọkọ ọmọ ibẹ̀ ní ilé ẹ̀. Bẹ́ẹ̀ni, lémi níbẹ̀. Tó o bá gbóyún nísìnyí ọ̀dọ̀ ẹ̀ náà ló wà. Bẹ́ẹ̀ni, láti oṣù mẹ́ta má ti move síbẹ̀. Oṣù kan tó Ṣùkọ́ ti ni bẹ́ kí n tọ́ tà báyìí. kí n lọ bẹ̀rẹ̀ sí ní bí Ó yá pé ìyàwó ẹ̀ pé bèbè. Ṣerí. Bèbè. Ṣerí kòkó. Bèbè. Shoko, Mama Shoko, jogbo bí oró, jogbo bí oró, wèmí Shoko, Mama Shoko, jogbo bí oró, jogbo bí oró. Àti bọ̀. Báwo lẹ ṣe fẹ́ sí? Àlọ́ wa, ẹ máa wọlé, ẹ ra mà, ẹ sùn à. Ẹ̀pẹ̀lẹ́ màmá. Ìyàwó mi, Màá kálàfíà ni. dúpẹ́ o. Tẹ̀lé ìyá mi. Àgbà tí wọ́n bì sí ẹ̀dẹ́ bíbà yìí. Bẹ́ẹ̀ni o. Ẹ ra mà, ẹ kúrin mà. Ẹ pẹ̀lẹ́. Ẹ wò mí. Kálàfíà gbogbo lé ń kọ́. Adúpẹ́. Ẹlẹ́. Ẹ̀gọ́ ṣó mi ní kí n kọ́kọ́ fún yín kí n tó bá yín gẹ̀ẹ́tì nǹkan tẹ́ máa jẹ. Ẹ bá dẹ̀ ti jẹun tán kẹ́yìn lè máa lọ ti. Níbo ni yàrá tí mi wà? Àwa tó Mo máa fẹ́ bomi sára ó rẹ̀ mí àlọ́bì kan. ibi tó máa ti san ha ní yàrá Yàrá wẹ̀ tí wọn. tí mi bá ti mú yàrá tèmi wọn náà mú yàrá tẹ̀ wà méjèèjì ni. Madam, èmi rò pé bóyá ẹ kàn wá mú òun wá síbí báyìí kẹ́ lè mọ ilé ọ̀dọ̀ mi kẹ́yìn dẹ̀ máa lọ. Níbo la ń lọ? Ibi ìlàjì jọ wa o. Jọ wà báwo? Kò lè possible. Madam, nǹkan tó ṣẹlẹ̀. Yàrá mẹ́rin ni ọmọ yín ló wà mí. àbí. Máa ń náwọn àlejò ń gbà mí, ó ti yé yín. Ẹ má bá mi mì. Ẹ jọ mà. Báyìí tẹ̀ sẹ́yìn. mi ti ń tẹ̀ dáadáa náà. Ẹ bá ti jẹun tán, ẹ̀yin lè máa lọ. Ó ti yé yín. Ṣé mọ̀ pé búbá tọmọ yín wá náà kémi àti ẹ̀ ká fi mojú ara wa, ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́. So nígbà tẹ́yìn bá tún wá dúró, báwo ni mo ṣe máa mọ àléébù ẹ̀? Kò ní bàjẹ́ fún ẹ láyé ẹ bàjẹ́. àmì. Ṣé o rí bí wọ́n bá fẹ́ kọ ìyàn kan ló ń bímọ ìgbà yàn ní tọ̀ bẹ́ẹ̀ni. òun ló jẹ́ kí n tẹ̀lé wa ládàá ọ̀pọ̀ bó láfi tọ̀. bẹ́ẹ̀ni. gàmá Mo ń gbọ́. ò gbọ́hàn tí màmá sọ ni Kí ló wí? pé mi pẹ̀lú ẹ̀ orí pẹ́tẹ́ tá a gbé wọlé yẹn ìwà méjèèjì lójó wà fún un pẹ́tẹ́ yẹn bí ni ìwà méjèèjì jọ máa wà. Ọ̀rọ̀ ṣíwó ló ń sọ lẹ́yìn ṣé wà tí yẹ́ ẹ̀ fẹ́ máa lọ jókòó sílé ọkọ ni. ó ti tẹ̀lé mi débì. Mo ti tẹ́lẹ̀ ó máa tó ṣẹlẹ̀ àṣìṣe tó mo ṣe nígbà tó lọ sílé ọkọ lálákọ̀ọ́kọ́ lẹ́lẹ́kejì lẹ́lẹ́kẹta ẹ̀ bá lọ. bẹ́ẹ̀ni. Èyí báyìí máa wò pé ojú wo fi ń gbọbẹ̀ bẹ́ẹ̀ni. ló gbé mi wá bí. Ó dáa bí o bá ti lọ ilé ọkọ ẹ̀ sórí ilé yìí ilé tèmi ni. So kí ìyá ẹ̀ máa lọ kí wọ́n lè dúró. Madam, ní tó ṣẹlẹ̀ ni wípé ọmọ yín ni kẹjẹ́ kó dúró. Kẹ́mi àti ẹ̀ka lè mọwọ́ ara wa ká lè jọ mọwọ́ ara wa. Tàbá ti wá mọ̀ ara wa ń gbà náà kò sí wàhálà. Tó bá ti jẹ́ ìfẹ́ kọ ni àìtẹ̀lé lọ́bi tó lọ lálákọ̀ọ́kọ́ òun ló ṣàkóbá fún mi. Eléyìí báyìí níṣìn ojú kan ní bí máa gba ojú ní wo mo wá fẹ́ pẹ̀lú àwọn gbajú tí ń wo yẹn ká jíjọ mọ̀ wo láàlè kọ́ tó bá ṣàṣìṣe kan ní mi bá wí lẹ́yìn náà ó ṣì mẹ́nu ṣí. Yàrá mẹ́ta yàrá tí ọmọ yín máa sùn àti tèmi máa sùn èyí tá a fi ṣe ti físítọ̀ tá lè gbé wá wá ń sìn gan kò lè rí yàrá. Ẹ ń gbọ́kùnrin wálé ni ẹ ń gbọ́kùnrin wálé wá sùn ṣé ẹ ń gbọ́kùnrin wálé wá sùn ni. yóò dẹkùn ẹ fi gbogbo yẹn lẹ. ẹ̀yin ṣàṣepọ̀ bẹ́ẹ̀ ṣe wáyé. kò kùn ẹ. o lè sùn síbí. ẹ wo n tó tiẹ̀ ṣẹlẹ̀ sí mi tí mi fi lè lọ báyìí ni pé mo gba mítìn ẹgbẹ́ wa. àwọn ẹgbẹ́ yín wò social club. àwọn àjẹ́ ó ti yẹ mo gba mítìn àwọn àjẹ́ mo sì ti ṣàlàyé fún wọn mo ti júwe bí pé mi pẹ̀ràn láṣepàdé ní aago 3 òru. aago 3 gbáà tá à ń gbọ́ gbogbo compound yẹn náà yéé wà ń bẹ̀ ó tóbi ó fẹ̀ dáadáa. àwọn tó fẹ́ fò wá láti London tó fẹ́ fò wá láti Ghana. abilandi náà ni gbogbo wọn máa láì. gbẹ pẹ̀lú yẹn. táwa lè halẹ̀ mọ́ ẹ wo madam mi ò gbádùn o tẹ́lẹ̀ gbogbo ọ̀rẹ́ tẹ̀ sọ́pá jẹ́ àjẹ́ ẹ̀kọ́ làjẹ́ máa kọyàn kò ní pààyàn lẹ́ẹ̀mejì o mi ò ráyè òsì o ṣé ẹ mọ̀ pé ara mi ò gba ìwọ̀sí rárá bẹ ṣe ń wò mí. ṣárí ilé tẹ̀wọ̀n yìí ilé dúró tèmi ilé Jésù ni kò ń ṣe lé àwọn àjẹ́. lọ́bẹ̀ lọ́ọ̀ Jésù bóyá kì í ṣàlàyé fáwa pé n fẹ́ lọ yíyàn kan àwa sọ fún pé bàbá má bínú a fẹ́ lọ pa yóò sì ní ká lọ pa. approval. jọ kí ló dé náà kò sá ìyẹn nu wọ́n jẹ́ ọ̀gbọ́n fẹ́ fọkàn tó ọ̀gbọ́n kò fẹ́ fọkàn jẹ́ kí ìyá ẹ̀ máa lọ torí mo ní pé ó dàbẹ́ ni pé ẹ máa ń kọjá àyè yín gan kí ló dé
báwo ẹ máa tẹ̀lé ọmọ yín wá sọ́mọ yín ó dẹ̀ fẹ́ fọ́kọ tó ìgbà tí ẹ bá tẹ̀lé kí nǹkan ṣe láìpẹ́. Dìlá má ti jẹ́ kí nǹkan ṣe má ti jẹ́ kí nǹkan ṣe. ṣé kí n jó máa ṣe gbàgbé. nọ́ọ̀mì ni má ti jẹ́ kí nǹkan ṣe. èmi ò ṣe nù ẹ o. nọ́ọ̀mì ni ẹ̀ mi níyàwó. kí sọmọ ẹ ló fẹ́. wọ́n ní padà mọ́dà ọmọ mi ò fẹ́ yàwó mọ́. lẹ́yìn tó bá ṣe pọ̀ pẹ̀lú ẹ̀. ẹ ń gbọ́ ọ̀fẹ́ ṣé o fẹ́ kí ọkùnrin àti gbé mama rele pẹ̀lú ọmọ. ọ̀nà òdìgẹ̀ ṣé òun ló kọ́kọ́ máa ṣe pẹ̀lú ẹ̀ ní àwọn tó ti ṣe pẹ̀lú ẹ̀ tẹ́ pa yẹn lẹ́pa o madam ayò síbí ṣé tẹ bá máa fi ṣe tó ń ṣe é kọ́ra yín kẹ́ bọ́ síta máa pẹ́ ọmọ mi sí rádaràdà òṣì àìwé èèmọ̀ lòṣì náà. ọ̀yẹ́ wà níbi màmá yọ ìfi ń pamọ́ ni wèrè ni jẹ́ ní tiẹ̀ wèrè lásán ní tiẹ̀ ilé kò síbi tá à ń lọ ṣé kí ló bẹ́ẹ̀ má ti jẹ́ kó dàtọ́ kọ mọ ẹyẹn mi nífẹ̀ẹ́ mọ ẹyẹn kí kì bẹ́ẹ̀ gbé wá tó máa jẹ tó wá gbé nǹkan jẹ tán kọ wá lọ wẹ̀. ọmọ nǹkan tí mo wò lọ́kàn mi mọ nǹkan tó mọ. torí mi dẹ́rù bá ló ń jí wá ṣe. má ti dẹ́rù bá sẹ́ẹ̀ mi fẹ́ má ṣọ́ ara ẹ̀ má tu bàbí jẹ́. Ewu cheka de gavi yavi de gavi atolome ewu cheka de gan Màmá Ẹ̀gùn. Mà wá tọ́ wèrè. Ẹjọ́ ṣé mi ti fa wèrè lọ́yàn bá ya bírú àgbákò wo leléyìí. Ẹ̀gùn. Kí ni ṣe ẹ́? Mo ti fa iṣẹ́ lẹ̀ fún ẹ, wọn náà nà síbi báyìí. Àwọn olórin sọ bẹ́ẹ̀ kó ló fa yélẹ̀ fún. Mo máa ti gbàlejò ọ̀ràn ẹ̀ máa gbà mí kẹ́. Arábìnrin dìde o. Kí ni ṣe tó ń ṣe? Má wà dìde lórí bẹ́ẹ̀dì, bó náà lè sùn lọ sí yàrá tọ́mọ ẹ̀ sùn náà. Dé ọ̀nà òwú làwà. Wọ́n ní ò lè sùn tí mi lọ sùn sí ọ̀yàrá ọmọ ẹ ṣọ́mi ò ní yàrá ni. ṣé o fẹ́ kọ́ lọ ń gba òun lójú ẹ̀? èmi fẹ́ kọ́ lọ ń gborun lójú mi. ó lè sùn bí o. fi mí sílẹ̀. Ẹ̀gùn. fi mí sílẹ̀ sùn bí tó lè sùn bẹ̀. fi mí sílẹ̀. kí ló ṣẹlẹ̀? ó lè tún bẹ́ẹ̀ nìyí sẹ́yìn. ilé bàbá ọmọ ò lè bọ ọmọ lẹ́yìn. mo ní lọ sùn sí yàrá ọmọ ẹ torí ẹ̀ lọ́mọ ẹ jẹ ní yàrá ó lè sùn bí. Má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ gara sí màmá, má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá. Ṣé sú mi báyìí? Bá tún ní ayé wá olùkọ́ ògbóró ilé ìyá lẹ́sẹ̀sì. pẹ̀lẹ́ màmá mi mọ̀ pé gbogbo fún ẹ tí ń lọ́pọ̀ pẹ̀lẹ́ bá mi kó gbogbo ìmúti yẹn kò sí wẹ̀ kò kú ọbẹ̀ yẹn kò fún bẹ̀ yẹn kò fún gbẹ́ ẹ̀. ìwọ ni kò fún bẹ́ẹ̀. kílé tó ń kan ha bí yẹn ló jẹ́ kó máa kan ha pẹ̀lẹ́ jíjẹ gidi láti jíjẹ tí mo gbé wá fún ẹ yìí jíjẹ ní àti mi gbé wá fún ẹ ní bẹ̀rẹ̀ sí ní gbèjẹ jíjẹ gidi delicacy wa ni mọ́lú sàbúlẹ̀ èbésẹ́ pẹ̀lú hàn oríṣiríṣi jíjẹ yìí wọn ni alálùbáríkà ni máa ń gbé jíjẹ yìí fún wọn ni ọtí bá nífẹ̀ẹ́ wọn jí mi bẹ́ẹ̀ sí ní gbèjẹ fi hàn ààrẹ gbèjẹ. èmi ló gbé àlùbọ́sà tútù àti ata tútù fún. ọmọ kọ̀ọ̀kan mama wo be ọmọ rẹ bọkàn mọ ẹ ṣe kọkàn. ní sùúrù gbogbo hàn yìí mi ti sè mi ti fi seasoning sí gbogbo hàn yìí ṣé jíjẹ tí mo gbé fún ẹ yìí jíjẹ lálùbáríkà ni lára àwọn delicacy ìlú wa lélẹ́yìí tó bá gbé jíjẹ yìí jẹ gbogbo nǹkan burúkú tó wà fún gbogbo ara ẹ gbogbo ẹ báyìí ló máa jáde bẹ̀rẹ̀ sí ní gbèjẹ. àbólóyè burúkú lẹ́yìn ó lọ pè yẹ kó wájà àlùbọ́sà tútù àtàtà tútù. mi ìfúnjẹ o wọ ni mo fẹ́ gbé jíjẹ ilé ìfúnjẹ. wọ́n ní mi ò lè jẹ́ kó pè yẹ kó wájà. mama òhì mi báyìí náà má jẹ́ ká ṣeré ṣe o wo jíjẹ tí mi gbé fún tí kò pé wì ní jẹ jíjẹ gidi báyìí. àwọn oúnjẹ rẹ kò gbé ìwà fún báyìí kí n jẹ nǹkan. ìyá kọ mi lélẹ̀ nà lélẹ̀ ìyá mi ni wọ́n nà mi lélẹ̀ jíjẹ luwa náà ni mo fẹ́ fi kọ́ o mọ̀ pé exam náà ni mo wá ṣe fún bíbá. ẹ̀mí jẹ́ ń gbà yẹn kó dìde mẹ́rin. má jẹ o n ló má jẹ jíjẹ tiẹ̀ ni màmá má jẹ ẹsẹ̀. èé ṣe mi ló fẹ́ jẹ
ẹ fi sílẹ̀. Ọmọ sí kìí ṣe mo máa dáná fún Ó yá ara mi. lanu. Láyé. Lanu ẹ. Mú lẹ́sẹ̀ dání. Mú lẹ́sẹ̀ lanu. Ẹ wọ ọmọ wẹ̀rẹ̀. Lanu. Ayé yìí máa bàjẹ́ ni. Ayé yìí máa bàjẹ́. Ìyá àtọmọ. Ayé yìí máa bàjẹ́ lọ. mi ni jẹ́ kó lọ. Mú bẹ̀. Mú bẹ̀. Ó máa jẹ́ jíjẹ Mú yìí. bẹ̀. Ayé yìí máa bàjẹ́. Ó máa jẹ́ jíjẹ. Ó máa jẹ́ jíjẹ. Ó yá lanu. Ẹnu dà. Bá mi gbẹjọ́ kọ, màmá ìwọ mú bẹ̀ yẹn. Màmá mú bẹ̀ yẹn. Mú bẹ̀ yẹn. Ó yá gbẹ́nu. Má jẹ́ kó sálọ. Gbẹ́nu mi pàkì. Mami, jókòó ni. Jókòó báwo? Ṣé ọ̀rọ̀ jókòó mo wá bẹ́ẹ̀ sọ ni? Mo ní wá kó àwọn wèrè tó kọ́ sílẹ̀ mi wá kó wọn. Ẹ tẹ ọkọ calm down. Calm down. Mami, sit. Mo ti sit. Sherry, àwọn kan wà tẹ̀ ń get drunk. Ọmọ tẹ̀ ń wọ̀ yẹn, ọmọ gidi ni o. Yé, ọmọ gidi ni. Ṣé ìdúsí tẹ̀ wá ṣe wá láìka àwọn méjì wọ́n sí wọn ní ọ̀nà? Ṣọlá ṣé kò rẹ̀? Ṣé kò rẹ̀? Kí ló dé Ṣọlá? Adéṣọlá fẹ́ pa mí ni. Mami, ilé dédé pé ìyàwó àfẹ́sọ́nà mi àti ìyá ẹ̀ ní wèrè kó dáa. Tá bá gbọ́n sí bá lè fẹ́ kọ́fí o. Ó dà wá kó àwọn ẹran tó kó wá sílé mi. Torí kí ni? Ìwà wọn ò bá tẹ̀mí mu. Mọ́mọ́ àjọ tó ti dénú lé mi. Ìjọba ìran ìlò pẹ̀lú nira ni. Wọn ò jẹ́ ń gbélé ayé mi pẹ̀lú rọrùn. Ìyá ọmọ tí mi lè dáná tó wù mí nínú ilé. Oúnjẹ òṣì kan, àwọn ata kọ́ máa fata tútù, kọ́ máa fi jẹ gbogbo oúnjẹ wèrè tẹ́mi ò jẹ rí, kọ́ máa gbé yẹn kalẹ̀. Ọmọ yẹn máa ní kẹ́mi jẹ́ wò, ìyá máa ní ó da fọ́ra. Ṣáà ló máa sọ nǹkan tó da fọ́ra mi fún mi ni. Mọ́mí, ẹ̀yin náà bá try. Ṣé rí ẹ pé of different background làwọn? Background yín náà ó yàtọ̀. Àwọn oúnjẹ táwọn máa ń jẹ ẹ̀yin ò wà familiar pẹ̀lú ẹ̀. Báwọn oúnjẹ yín dá gan o. Tí a bẹ̀ sí ń jẹ tẹ́yìn gbèsè ní díẹ̀ díẹ̀ tẹ́bẹ̀ sí ń jẹ. As a matter of fact, ẹ ṣáà di pupa mọ́mí ìkọ̀sọ̀ àbòṣeré. Kí ló kàn mí pẹ̀lú pupa ẹ̀? Ó kópa mú pupa tèmi wọn bàtà. Oúnjẹ wọn dáa. Ó dáa gan. Ó máa bá yín lára mu ọmọkọ̀tẹ́ yẹn máa ṣe ẹ̀sìn. Pé tọ́ bá ti bù. Bó ṣe yẹ pé spoon méjì àbí mẹ́ta lè lè jẹ́ ní ẹ̀bá jàta. Ìbá àtàyìn lẹ́nu ẹ̀kọ́ sáré bomi náà. Ẹ̀ mú le etiquette. A máa refresh body. Adéṣọlá. Adéṣọlá. Ṣó wà ókè ṣá? Of course, sure. Ó wà ókè. Ṣó fẹ́ pa mí ni? Wọ́n bímọ ni mo bímọ ni kí ló dé? Nínú ilé mi kéèyàn máa control mi. Bẹ́ẹ̀ náà nìyá máa sọ fẹ́ mi. Èmi a máa ṣe bí ọmọ sisi èmi a máa wọ ṣòkòtò. Kí ló kàn mí pẹ̀lú gbèsè ayé ẹ̀? Ní tí bá wọ ṣòkòtò kí ni wàhálà tiẹ̀? Oúnjẹ tó wà rẹ̀ mi ò lè bọ́ sínú ilé ìdáná kí n sóúnjẹ tó wù mí láti jẹ. Ọmọ yẹn máa blọ́ọ̀kì mi ni. A máa ní ẹ kílẹ̀ níyàwó ọmọ fún ẹ̀yin ẹ lọ jókòó kẹ́ máa jẹun ọmọ. Mi ì tọrọ oúnjẹ ọmọ lọ́wọ́ wọn. Màámi, Cherry, ìwà ọmọlúàbí náà ló ṣe ń bù. Yes, because kò ní polite kẹ́ wà nulẹ̀. Kó wà nulẹ̀ kí mọ́mí wà nulẹ̀. Kéde ṣe máa wọ kitchen lọ dáná. As a matter of fact, ẹ máa ju mọ́mí ẹ lọ. So bí ọmọ náà ṣe ni mọ́mí ẹ ṣe máa jẹ́ sí. So wọ́n gbọ́dọ̀ máa ràn yín lọ́wọ́. Ẹ má máa ṣe wàhálà. Adéṣọlá. Ǹjẹ́ o mọ nǹkan tí ìyá ọmọ yìí sọ fún mi? Ó ní bí ọmọ òun ṣe wà yẹn, ó lóun máa bá gbélé ọkọ ní, ó lóun lè fi ọmọ òun lẹ̀. Good. It's a beautiful one, mommy. Ó máa gbẹ́nu ilé ẹ̀. Yes. Ẹsẹ̀ mọ́mí kọ́ sí wa jagun. Àti kọ́ sí wa àti mọ́mí ẹ̀ ẹsẹ̀ àwọn méjèèjì dá. Because ṣe ọjọ́ tó kọ́kọ́ wá sínú ilé. Ọ̀gá mi kan ẹ̀dẹ́ pè mí láti ibiṣẹ́ ni. Àwọn ọdẹ pè mí pé Ṣọlá o, òun ṣe dáadáa o. Àwọn oníṣẹ́ takuntakun tí mo yẹ kó àwọn fẹ́ increase salary. Ó yọ ọkọ tó wọlé lọ́pẹ́ mi bẹ́ẹ̀. Kọ́ máa increase salary ẹ̀ kan fọmú kọ́mọ yẹn máa lọ. Òun kọ́. Tó o bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀ tó ń sìn pọ́lọ́run ló ń ṣe ohun gbogbo fún ẹ. Wọ́n jẹ́ kó máa lọ. Mọ́mí kẹ́dẹ̀ máa wò ó. Mọ́mí kọ́ sí wọn kọ́ mú mi bí ọmọ báyìí. Tó bá kí àdúrà mọ́lẹ̀ báyìí. Ó jẹ́ bó tẹ̀yẹ kí mi kì í gbọ́ pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ torí pápádódó mi àwọn whatever but then àwọn àdúrà yẹn máa fíìlì pé àwọn ilé wọn bọ́ lọ́n sọ̀rọ̀. Adéṣọlá, èmi ló mú pé tí ò bá wá kó wọn tí màá ṣe ò ní dá o. Mi ò fẹ́ nira nú ayé mi, mo fẹ́ gbénu nínú ayé mi pẹ̀lú rọrùn ni o. Wọn ò lè ní ayé mi lára tí ò bá ti wá kó wọn mọ́ fún ní 24 hours. Tí ò bá wá kó wọn 24 hours, wà láyìn tí màá ṣe wọ́n rọ̀ mí fún ẹ. Màá nìyẹn ní kẹ́ má ṣe 24 hours bí ti báwo. Ṣé kò lè yẹ gẹ́gẹ́ sẹ́pọ̀ máa lè lọ́dọ̀ yín ni? Kọ́ ti ọkọ̀ complete tax wọn náà, kọ́ lo number of days. Wọ́n ní mi ò lè lò. Wọ́n lè convince yín kílẹ̀ ọ̀la tó mọ́ mọ́mì. Adéṣọlá tó fẹ́ pa mí ni. Ẹgbà. Ó fẹ́ pa mí àbí? Ọlọ́run fún wọn ṣe. Ó dà mọ́ lọ. Níbo lẹ ń lọ mọ́mì? Màmí ẹ kó lọ ọjọ́ yẹn pé lọ́dọ̀ yín o. Èmi lọ́ra yìí ti ní. Aṣọlá. Aṣọlá. Ṣọlá. Ṣe Aṣọlá náà ní Ṣàlá. Dákọ̀, mo fẹ́ kọ́kọ́ pàwé kan kí n tó so ohun tí ń dùn mí lọ́kàn tí mi fi wọ́ ẹ̀ wá. Àgbà tí ò farabalẹ̀ kí ni máa fara gbà?
wọ́n máa ní o máa fara gbẹgbà. D'accord ẹgbà ẹni ìyá ẹ fẹ́ fara gbà torí pé bá a ṣe wà nínú ilé ẹ̀ pẹ̀lú ẹ̀ yẹn ìnira burúkú ní fún yàn ní dààmú mi láàmú ní ránṣẹ́ bí ẹrú àti ìṣọmọ̀tọ̀ ọkọ̀ láfẹ́ àbí ìṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè wéré. gbogbo nǹkan tẹ́ sọ ọkọ la wá fẹ́ nìkan mo gbọ́ ní ọ̀bọ̀ dẹ́n. mo ní ìgbé tá a lọ gbé ìwọ náà ló sọ pé kí a lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ ìgbé tá a wá gbé níbẹ̀ ṣé àgbègbè pé ẹrú ni wá ṣé àṣà àmọ́gbọ́n bẹ̀ tó o bá mọ̀ tó máa mọ̀ gbọ́ ní Togo àmọ̀dọ̀ ní jẹ́bẹ̀ ṣé àṣẹ àmọ̀ gbọ́ ní ọ̀dọ̀ ìyá tiẹ̀. ṣọmọ gbọ́. Dákọ̀ anani mi ìwọ ló gbalẹ̀ fún àbí ó ṣe wọ́n ló gbalẹ̀ fún ìyá ẹ̀. ẹ sọ yé mi náà níbi tí báwo mi ẹ anani ìyá ẹ̀ àna ló jẹ́ sí mi ó fẹ́ mọ́ lọ́wọ́ mi ní jẹ́ àna. bí a kì í mú fóònù wa kẹ táì gbogbo kíní kẹ. ayé ẹ fẹ́ bàjẹ́ ni ẹ mi ò pẹ́ bínú sára ọkọ ọmọ mi o mi ò mọ̀ ọ̀yàn kankan sórí ní Èkó yìí mo ti pẹ́ dàpọ̀ mo bí ìyàwó ẹ̀ tán ni mo wọkọ̀ látàjàṣẹ́. àfẹ́sọ́nà mi lẹ wá sí. orí ẹ bàjẹ́. kí ló fẹ́ sọ́nà. èyí pé ìyá tó ń gun lélẹ́yìn ló ń pe láàfẹ́ sọ́nà ọlọ́run má yẹ kí ọlọ́run bá tiẹ̀ jẹ́ o ọlọ́run bá tiẹ̀ jẹ́ bó ṣe kọ́ jáde. tọ́jú bàbá tèmi jẹ́ kí ló fẹ́ kù fọmọ yín. ìfẹ́ mọ̀ àǹtí mo torí ẹ̀ wá bí n wá àwòjọ wẹ́wẹ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀ pé lẹ́yìn pọ̀tà kò ṣàlàyé fún àbí kò wá síbẹ̀ kò ṣàlàyé fún àìjẹ́ yẹn. pọ̀tà má ṣe jam pọ̀tà. gbọ́ tó o bá pè yẹ ẹ̀ kò ṣàlàyé fún àbí kò wá síbẹ̀ yẹn kò wá bá sọ̀rọ̀ kó má lọ di pé ìyìn tí wọ́n máa ń kú lẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń kọ́. oró ńlá lẹ̀ dá oró mi ti wà lọ́nà Togo pẹ̀lú ọmọ mi. oró ńlá lẹ̀ dá wọ́n máa ń kọrin yẹn ní èrò Yorùbá pé àwọn èèyàn kú nìyẹn. ìyá ẹ ó ṣaláìsí ni. ẹ mọ́ mi èmi ti káwọ́ ọmọ tèmi. mi ò gbọ́ mi jalè fún ẹ. ṣé mi kà gbá kó báyìí. D'accord mọ́ mi. tó bá jẹ́ mo bá bí ẹ tó o bá kí sọmọ àlè mi ò fẹ́ àwọn méjèèjì ń bí bàbá. Adíṣọlá tó bá jẹ́ èmi ló jẹ́ ìyá ìyàwó tó fẹ́ nǹkó mi. ìyá ìyàwó bo ó sanwó lórí ọmọ ẹni mo bèrè sẹ́. ẹ ló lọ́wọ́. ó lò mí. ó lù ẹ́ ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni ó bá lẹ ògbó náà la ẹjọ́ ń gbádùn ara yín ni. Adéṣọlá lẹ́yìn tó bá yín jẹ́ fún. Adéṣọlá obìnrin yìí sẹ́ èmi ò fẹ́ ní sà àti ọmọ ẹ̀. tí wọ́n bá ní kí gbégbé má gbé ní. mo bí sẹ́ àti sanwó orí. tí wọ́n ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ní tẹ̀. bẹ́ẹ̀ ní tẹ̀. ibi ìta wa yìí àlékún òun bí wọ́n ti lẹ̀ wá mọ́lẹ̀. super glue náà ni wọ́n fi lẹ̀ wá mọ́lẹ̀ síta lọ. mami unmovable. ẹ̀yin lẹ́kì mi ẹ̀yin mo dẹ̀ fẹ́ wá rí. ó wá rè mí ó gọ̀ èyí ń ta ẹ́. ó ní pé àṣírí ọjà làwọn eléyìí. pípè tẹ pè mí kí ni kọ́ńgọ́ tẹ fẹ́ kí lẹ fẹ́. ohun tí mo fẹ́ ni wípé ìyá àtọmọ láti kú òun lé mi ó ti ní mí lára tó. èyí tí mo kí fẹ́ wọ́n máa ni gbé pé ẹ̀ta tútù àti àlùbọ́sà tútù fún mi kẹ́mi máa jẹ́ láì ṣe wúrẹ́. jẹ́ kókó la jẹ dàgbà tí òṣìṣẹ́ nǹkan tó ṣe wá. ó máa jẹ́ iye nìyẹn kọ́ mi ni. ó máa ń tó ṣẹlẹ̀ sí ìyá ẹ̀ ó ṣàárẹ̀. ọmọ mi ti béèrè ẹjọ́ lọ́wọ́ yín mo ṣe ń bá màá sọ̀rọ̀ lọ́wọ́. èmi àná. ó fún wọn ní ìṣó. fi sílẹ̀ èmi ní wọ́ra mi ńlẹ̀ mi Ìṣó sì bí ti gbéra wà mi báyìí. kó ńlẹ̀ lẹ́mi náà ró orí ẹ̀ bàjẹ́ ó rí lè ẹ̀ sanwó ẹ̀ bàjẹ́ fún ìyá ẹ̀ rí ẹ̀ ó bàjẹ́ lè sanwó ẹ̀ nítorí. fún ìyá ẹ̀ òṣì èèyàn tó tó bí mi jókòó. mo bí wọn question kan tó dáhùn. ta ló bí ẹ wèrè ló bí ẹ. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. olórí burúkú ni ẹ ẹ fẹ́. má sọ bẹ́ẹ̀ mọ́ bá. màmá ó ti ikú ọgbẹ́ kankan ó dáa kó wọn lọ sílé ẹ. àmọ́ tó bá ti kó wọn lọ sílé ẹ màá kó ẹ lọ́mọ Adéṣọlá. má gbé mi gbóná. tó bá tiẹ̀ máa lọ má gbé mi gbóná. wọ́n lè gbọ́ lọ́tẹ̀ mi lọ. wọ́kọ̀ ni màmá sọ. tí a bá gbá àgbò fẹ́gún máa fàkún ẹ̀ lẹ́ni. onígbé wọ́n fàgbọ́ fẹ́ kó fàgbé kí ni wọ́n tẹ̀lé ọmọ ẹ̀ wá bí fún. ẹ ní sùúrù náà ẹ ní sùúrù. ìyá òsì yẹn wọ́n máa ṣe wèrè fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ọmọ mi wọ́n jú mi ò kọlà sọ́ni bá bá ìwòrán ni máa ṣe fún mi mo sọ bẹ́ẹ̀. wọ́n bá gẹ́gẹ́ jù bẹ́ẹ̀ lọ́lọ́ fi yẹn alẹ̀ máwọn ọkọ ẹ̀mí wẹ̀ Jésù lèmi gbójúlé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tí a bá ń sọ̀rọ̀ dàkọ́ tí a bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ọmọdé lọ́run ní wàgbàlagbà bí ti ṣe. wọ́n wá wọ́n wọlé lọ́wọ́ ọ̀nà. ẹ ní sùúrù náà ṣé bẹ́ẹ̀ pè mí pé kí wọ́n bá yín parí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. èyí jẹ́ ìbàjẹ́ òní. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. no. nata ni ẹ. no wa. kọ́tí náà wọ́n mi. no ni wo gbà. lọ kúlẹ̀ fún yẹ. lọ sí ọkọ mi. kí ni kẹjọ. o lọ kúnlẹ̀. bẹ́ẹ̀ nọ ni. kúnlẹ̀ fún ata ni ẹ fi àwọn olóṣì
lòṣì kọ́ náà ni. bó bá pọ̀ ìyá yóò lè gé orílẹ̀ ọkọ̀ gbé bẹ́ẹ̀ ni mo sọ. ó máa jẹ́ kí n rí ilé ọkọ̀ gbé. eléyìí ò ń ṣe ìyá. mo ní gungun lẹ́yìn mi. ó ní gungun lẹ́yìn ẹ̀ gungun lẹ́yìn ló máa gún ẹ pa. àjẹ́ ló mo jẹ́ omi jẹ́ o. má mi ẹ̀wọ̀ ẹni sọ̀rọ̀ ó máa ṣe o. ẹ̀yin lẹ pé mo wá bẹ̀ pé kí n máa bá yín dá sọ̀rọ̀ yìí kò sí ẹ̀kẹ́ tí máa pariwo mo ṣe dé ẹ mọ ọdún ṣẹlẹ̀ ni pé màámi ò fẹ́ yín mọ́ nílé and as a matter of fact gan ọmọ yín gan ti yọ ọlọ́kàn mi. So what? ẹlẹ́yà ń ṣe ẹ́. bẹ́ẹ̀ ni. àmọ́ tó bá yín jẹ́ fún ẹ. Màmá mi sọ fún ẹ pé mi bàyún jẹ́ mi ní aláwa ni mi bàyún jẹ́ fún. ẹ gbọ́ra yín. aláwa. ẹ fúnra close ó ẹ̀njọ́ yẹ ènìyàn ọlọ́run ò bínú sí. òṣì ló ń ṣe ya ẹ mélòó ló gbé àṣepọ̀ pẹ̀lú ẹ. mi kà tẹ̀lé ká mọ́. kí ló tẹ̀lé. kí tún ni. kí tún ni. ayé wọn ta ni. no gbára tí màá ń ṣe báyìí mi enjoy ẹ náà ni o mi complain. ṣìkọ́ kò kà mí ta màmá stop ẹ̀ má tún wá dàbí. o máa pé tó bá pàdé ẹlòmíì nísìn ọ̀nà á ti tún jì sínú. knowledge. ẹ kó tó gbàgbé ọmọ mi ṣé kò ti gì kò ti lọ náà mẹ́ta wọ́n ti gbọ́ ó ti open káàkiri ó yẹ bá kiri yẹn open and close. ó ti tó wàá sọ̀rọ̀. ó dẹ̀ ní sùúrù kò lè dákẹ́ ìwọ wàhálà gan ṣé kí n máa lọ ní ẹgbẹ́ bó wà ṣe ẹwà onímọ̀ye jẹ́ o ó ní kò tó bá dé o ó ní kò tó bá dé o ó ní kò tó bá dé o ẹ kó chíkà kó tẹ̀lé ẹ kó chíkà bọ́tà síbi tá a lọ bí lọ́mọ jọ. ẹ má stress ìyá mi ẹ kó chíkà bọ́tà. ọ̀lẹ̀ náyà mi. máa ń lọ bí o ọ̀lẹ̀ náyà mi. ẹ kó chíkà bọ́tà. ọ̀lẹ̀ náyà mi. ànílò sẹ̀ ànílò. má lọ sọ̀rọ̀ sí màmá. Mama Shoko, Mama Shoko, Mama Shoko, Mama Shoko, Mama Shoko. Sure, according to what you say, our people you fẹ́ pa wọn. Yes, sure. As a matter of fact, the only kọ́kọ́ ló wá. Girl tí mo employ, òun àti ìyá ẹ̀ lọ́jọ́ wa, wọ́n fẹ́ fi tó wọ́n fẹ́ fi ṣe é. Wọ́n yẹn sọ anọ́mẹ́nu máa àpapọ̀ dédé. Mo tí ò gbọ́ kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan sọ. Mi ò lè imagine. Mi wà láì ojúmọ́ mi ni mo yí imagine. Ọmọ máa pariwo ni ọmọ máa fẹ́ fún ni. Ṣé o mọ̀ kọ́ tó fọ́ ní ìjọba ìgbẹ́? Ìyá bèbí yẹn, ó crazy ju mọ́ mi lọ. Ó fẹ́ gba ẹ̀mí mọ́ mi. ẹ ṣáà take it easy o. Ẹ má ṣe yẹ oníyà lè ṣe. Bó ṣe ń ṣe yìí ń dùn mọ́ mi. Yes, because mommy needs to learn. Ó ń dùn mọ́ mi gan ni o. I cannot imagine like mi kò lè imagine facial expression mom sí next time tó bá ti ń ṣe irú àwọn drama yẹn jọba mi rìn kọ́ọ̀dẹ̀ kó wá play ẹ̀ fún mi lé. Kọ́ lè rí àbí kọ́ lè fọ́. Kókò tẹ̀lé pa mí lẹ́yìn sí ni because mọ́mì tẹ̀ pé action pọ̀. Ìgbà mi wọ́n lè ṣe oúnjẹ ńsìn kó ṣe rice kọ́kọ́ mu ata kọ́ṣà kọjá sórí ẹ̀ kọ́ gbé fún mami kọjá wọ́n dẹ̀ nígbà tí mami wọ kíṣẹ́ kọ̀ dáná. Ìyá gbúdọ̀ jẹ ìyá wọn ya. Ìyẹn ti pọ̀ ju ó sì pọ̀ ju. Ọlọ́run mo gbádùn ara mi gbogbo kí ni ṣe ń ṣẹlẹ̀ ni mo gbádùn ara mi but reason tí mo tẹ̀ wá ṣe o decide ipò kí o ẹ̀yin guys yìí o ní láti máa lọ it's the fact that ìyá bèbí yẹn ti máa take it serious kò mọ̀ kí mi àtọmọ ọjọ́ plan kankan ni òun wá tí mo pé o ṣáà ń bọ́ ọmọ mi sùn o as a matter of fact ó parí pé ọmọ ṣẹ́yún fún mi ọmọ ìlú ṣe wọn já bí ẹ pé rárá o àmì ò ṣẹ́yún fún o àkànbára wa sùn countless times ìyàwó ò bọ́ ọmọ mi sùn countless times wá ní kó máa lọ fẹ́ ìyá ìfẹ́ lé lọ pé kò possible ó fẹ́ dé tẹ́tán but then I will look for a way to forget mo fi lé ogun ọlọ. You ṣáà take it easy wa very careful èmi ò fẹ́ pé kí situation tó yẹ pé ọmọ kan máa wá padà wá di mario sí ẹ lọ́rùn I don't want it o I don't want àwọn girls tó wà ń tà ń sẹ́yìn wọ́n bá ti rí pé fine boy kan tí wọ́n á bí kan tó lówó lọ́wọ́ máa bẹ̀rẹ̀ sí máa ṣe balabala ni. Baby má yẹ ká yẹ ìjà kí mi ò lè jójú ẹ so anybody paid actors ni wọn ìyá yẹn ni ọkàn understand game time play so àní wọ́n lọ ń frustrate mọ́mi tẹ́ wọ́n lọ ń ní wọ́n lára ni. tí mọ́mi bá lọ láìkì kan náà àwọn tó ń gbé wa nǹkan kí ni màá wá ṣe what's my fate what will I do. aláwọ̀ èèyàn ní mọ́mi lára oníkọlọ láìkẹ́ ṣé possible ni iṣẹ́ tó gbà gangan ni pé kọ́ ni wọ́n lára tó bá ní wọ́n lára tó wọ̀ nígbà balance wọn lọ́wọ́ mi so wọ́n understand game yẹn wọ́n understand contract. Okay ṣá. So èmi ń jáde ẹsẹ̀ so tó bá ní anything to need ìwọ kan sọ fún mi so tí bá ń padà pọ̀ lé máa kọ́ bá gẹ̀ẹ́tẹ̀. Babe bó lè bá mi gẹ̀ẹ́tì ẹ̀kọ àti ọ̀lẹ̀ àti ìmúyò yẹn máa really make sense kan. Baby ẹ̀kọ́ mo understand mo mọ ẹ̀kọ́ èwo ní ọ̀lẹ̀ àti ìmúyò àbí kí ló. Babe stop ẹ̀ now.
Mama sọ fún mi pé umoyo is like fresh fish. Ó máa àwọn ẹja tó yẹ pé ó máa ń pa nínú odò yẹn tó máa ṣe pẹ̀lú omi ọbẹ̀ ata tó fresh gangan. Ìmọ̀ tó kì í dín o. Mi ò fẹ́ ilé tó yẹ pé wọ́n máa ń dín, wọ́n máa ṣe wá fi sínú ọbẹ̀ o. Fresh tó máa fi sínú ọbẹ̀ yẹn, wọ́n máa ṣe Baby, why? Ẹja fresh fish tẹ́ máa sè tó ní dín. Ṣé bóun ló fẹ́ sọ? Ẹ wá ní umoyo, ó simple now, ó lè pé lẹ́ja now. Ẹja tó kàn máa bọ̀, fresh fish tó máa bọ̀ tó ní dín. Ṣé bóun nǹkan tó fẹ́ jẹ nìyẹn? Why umoyo? Babe, why you acting like this now? Yes now, eléyìí do more dàbí ẹja lárùn, like fresh one. That's what I mean now. Baby, o lè ṣe pé ẹja lárùn. O lè ṣe pé fresh one. Gbogbo kí ni máa difficult fún mami láti accept, láti admit pé bó ṣe rí gangan lélẹ̀. Kó dá now. Oh, that aside, yeah, àti yanjú yẹn. Kí ló lẹ̀? There's more. Ha! Baby, like moi ló pè lọ́lẹ̀. Baby, why now? Ṣé fi kí ni ṣe kà ni? No, deliberately ṣe kò mọ̀ wọ́n máa yọ wá lẹ́nu ni. Ṣé mo mọ̀ máa dààmú mi ni? I grew up like this. I'm used to all these things now. All these things are normal Yoruba to everybody in so. Normal Yoruba to everybody so. O ṣe sọ yẹn, o ṣe sọ moi kó sọ ẹja. What is umoyo? What is ọ̀lẹ̀? Ìwọ gan báwo ló ṣe sọ́sọ́wọ́ kò kàn gbé sí etí ẹ̀wọ̀ kò gbọ́ náà? It makes sense. Sorry, mi ò mọ bó ṣe fẹ́ ṣe. Bọ́ nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé kó bá mi ní màámi lára. Yes, ní wọ́n lára gidi, but at the same time, remember she's my mother. Mo bá nìkan tó lè ṣe fún wọn, but mo fẹ́ kó feel it yẹn, like body it yẹn kó get kó jiná gan. But kí ni nǹkan tí mo sì ẹ̀ ṣe fún ẹ gan-an ní pàtó tó fẹ́ gbé mi òun gbóná tó tó yìí? Oh well, torí mo sí mi wà láwọn pọ̀ lórí ọ̀rọ̀ ìyàwó. As a matter of fact, mo ti present more than 10 different good ladies sí wọn. Tó dẹ̀ rí kankan nú ẹ̀ tó consider pé ó lè jẹ́ ìyàwó mi. Nísìnyí gan èmi ló wá sún. Mi rẹ̀ dí àti mú jẹ́ ní obìnrin kankan lọ sọ́dọ̀ wọn mọ́. So that's why I'm paying you for you to do this for me. Sure. Lóòótọ́ àjọ wà ní streets and we are friends, no doubt. And of course, I'm that person that you can rely on, you know. But at the same time, ìyẹn ò ní kárí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ká má lè bára wa sọ. Ṣùgbọ́n sometimes àwọn ìyá yẹn, nǹkan tí wọ́n máa ń rí lórí ìjókòó, táwa ọmọ bá gungi ìrókò, á lè rí o. She might probably have seen one or two things that she feels is not good for you, you know, in those women. Tó fi kọ̀jálẹ̀ tó náà wọ́n fẹ́ wọn. Ọ̀rẹ́ ṣòro kí n má parọ́ fún ẹ, má mi ò rẹ̀ níbi. As a matter of fact, completely, tó bá dọ̀rọ̀ olóbìnrin dé àbọ̀rọ̀ ìyàwó dé, she's blind. Because wọ́n ti present àwọn obìnrin tó lálùbáríkà sí máa ní sí ẹ̀. Kò sí nǹkan tó jẹ wọ́n ní gbogbo ẹ̀. Máyì kí mi parọ́ tán ẹ̀. Èmi ti níyàwó. Yes, as a matter of fact, ó ti lóyún sínú bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Congratulations ọmọ mi. Na wow. Abeg o te wa. Exo kí wá tún ní problem ta tún wá ń bá ká. Kúkú mu lọ sọ́dọ̀ mom sí now kí gbogbo ẹ̀dẹ̀ tó ń lẹ̀. Oh, really? What's wrong with me? Tí mo lọ sọ́dọ̀ wọn tẹ́lẹ̀. Yeah, she's been there. Ó gbé pẹ̀lú mom sí mi nínú ilé wọn for complete 7 days. But kò tẹ́ mom sí lọ́rùn. Wọ́n sì sọ pé pẹ́pẹ́ sí epo ń sọ èdè lẹ́nu. Not like epo ń sọ dialect like constantly o. Bẹ́ẹ̀ pé kó fẹ́ sọ pé kí mo fi lè ṣe kí mo lè fi ṣe example yẹn. Dúró. Akàwé náà kí ló tó ṣe lọ fẹ́ literate. She's educated. Ó lọ sí school. Ẹ̀sọ́ kí ló wá dé tó ń ṣèdè? Mọ̀ pé upbringing àwọn mi yàtọ̀ kì í ṣe pé èdè like completely. Àwọn èdè tó máa sọ gan once in 4 months ó lè máa sọ. Bẹ́ẹ̀ pé kó fẹ́ sọ pé mo ní ìdìgbálẹ̀ kó wá pé ìgbálẹ̀ lọ́wọ́. Yeah, you know the proper Yoruba is ìgbálẹ̀ but ìgbà míì àwọn deep Yoruba. Now I get it. Èmi náà ní ẹ̀gbọ́n àdúgbò kan. Wo bó tilẹ̀ jẹ́ wípé gbogbo big girls tó wà nínú street lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí wọ́n connect pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ kò ní làákàyè. Lálálá ni tiẹ̀. Mò ń la àtọ̀, mò ń la jẹun, mò ń la aṣu. Muyideen Raji lórúkọ ẹ̀. That's funny, right? Honestly. Ọjọ́ ṣe ìjọba mi ṣe dáadáa. At the same time, mo kò ṣe rántí pé ìyá mi ni wọ́n. Bọ̀bọ̀. So má bá mi ṣe wọ́n léṣe. Bọ̀bọ̀. Mo fẹ́ fi dá ẹ lójú wípé iṣẹ́ tó rán mi máa jẹ ju ibi tí o rán mi dé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Màá fi màmá ẹ̀ làkàlàkà, màá fi wọ́n lógbòlógbò. Wo at the end of the day, ó máa lọ okùn ẹ̀mí ìyá ẹ̀ gbà lọ́wọ́ mi. Baby, máa ṣiṣẹ́. But at the same time, rántí pé ìyá mi ni wọ́n máa ṣe wọ́n léṣe o. Èmi náà ní ìyá mi ò tí ì ṣàìsí.
bó yẹ ká kọ̀ fún wọn sí place wọn náà ni kọ́ mọ̀ pé ṣe gan rẹ ni ọ̀rọ̀ tí ẹ tó fún mi sí validation yẹn ó jẹ mí gan jẹ́ kí n. sẹ́sì mi. Yoko, my dear. Adéṣọlá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ẹ̀ fún mi. Ọkọ mi. Ṣé kálòlò tó ń kálòlò yìí ṣé tá a kọ́ ní àbí bọ́lọ́run ṣe dá ẹ pẹ̀lú ẹ̀ nìyẹn because. Mo mọ́ mi. Ṣẹ́rí mà. Má sọ̀rọ̀ mọ́, má jẹ́ kó sọ̀rọ̀ mọ́. Bó ṣe bí mi mọ́ ni mà. Má sọ̀rọ̀ mọ́ pẹ̀lẹ́. Mọ́mí bó ṣe bí nìyẹn gẹ́gẹ́ bí mo lè sọ fún yín lẹ́kùn ọmọ gidi ni ẹ ṣe rí gbogbo bó ṣe ń ká lòlò yìí tó bá débi pé ká gbàdúrà bí ká corporate and worship ní rí traces rárá Ọlọ́run tó bí lọ́wọ́ gan yes Ọlọ́run tó bí ìfẹ́ kó kọrin fún yín sí ni bọ̀ bí àtẹ̀bá délé ó sì máa kọrin fún yín láti yes àtẹ̀bá corporate and worship fún yín. Àbí kí n try it? No, yeah, I really not try. Yeah, I try. Ẹ máa like ẹ gan, yes, because mọ́mọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó máa tún build yín bó ṣe máa ní sùúrù sí because nǹkan tó yẹ kó fi bí a bí. ṣé pé mi ní sùúrù tẹ́lẹ̀. no ẹ ní sùúrù mo kàn sọ. ọjà ń sọ pé ọmọ máa build mi kí n tó ní sùúrù sí. ok bí wàá ṣe ń dàgbà sí ni ṣe máa ní sùúrù sí ni it's okay. ọmọ pé bóun náà ṣe ń sọ̀rọ̀ yìí gan pàápàá táìmù ọlọ́mọ ẹ̀ kárí bí ò ti dà tí nǹkan bá ṣẹlẹ̀ gan kó fẹ́ explain fún yàn gbogbo àsìkò tí lọ tán kéèyàn tó gbọ́ explanation. mọ́mí tó bá yẹ ṣe yẹn ni mi kì í pẹ́ kí n tó express ara mi. gbogbo wey express ara ẹ̀ sìn ṣé ó tó 3 seconds tó fi sọ ni. ẹ kò tó bẹ́ẹ̀ I'm very expressive and very outspoken. yes. Adéṣọlá. mọ́mí. kó sùn wọn náà máa fi sùúrù. wo máa ń ṣé ẹ máa gbọ́ ṣé kò lágídí tó láwọn tó bá ń ká lòrò báyìí wọ́n máa ń lágídí o. máa ń mi ẹ bẹ kí mi náà mi ṣe ní wàhálà mi ìdẹ fẹ́ wàhálà kò lágídí Adéṣewà she's a very calm cool and collected person ẹ dẹ̀ máa gbádùn gan. yes. ok o ti gbọ́ kò sí ní tó bàjẹ́ nínú kéèyàn try àmọ́ tó bá ti di lọ́la ọ̀túnla kò gbé wá. mami ìgbà tẹ́ tó ṣe ẹ̀dínwó múra tí ọmọ múra bẹ́ẹ̀ láàrin ni àwọn ti múra àti jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kó ló ti pẹ́ dé as a matter of fact ó ti pack bag so kókó gbẹ̀rú ẹ̀ kókó máa tẹ̀lé. yes mami. mọ́mí mo ti prepare fún yín. exactly well prepared. Sherry ti bá sọ́kẹ̀ tó dé mo ti sọ fún yín kókè o máa tẹ̀lé màá mi o ẹjọ́ máa lọ lé o. ẹ bá pè mí fẹ́ gba bíbá ìlọ ibì kan kọ́. òun ti wá múra ó ti páàkì rẹ̀ as a matter of fact àti ti gbogbo rẹ̀ lókè. ṣé wàá rí bó a ṣe ń lo ẹ̀sìn yẹn àwa ti ń rò pé bí a kó máa lo 7 days usual ẹ̀ mọ́ because ọ̀rẹ́ wa delayed díẹ̀díẹ̀ so kó lo bí a bí 14 days. rárá 7 days is okay it's okay. no baby. a ní mo ní nǹkan tí mo fẹ́ ṣe máa di ayé. ọkọ mi 14 days ò lè tó. jẹ́ kí n lò bí 21 days kí lè fara mọ́ ìyá kọ́ mi dáadáa. wo ọmọ kan tẹ́mi máa sọ fún mi máa yọ rẹ̀ lẹ́nu kò possible gan kó lo 7 days torí ó dẹ̀ ní àbí báwo. gbàmí kì í má complain pé 7 days yẹn. ọ̀rẹ́ mi tó wà ní Amẹ́ríkà ní Staten Island alájà Ṣadé ọmọ ẹ̀ fẹ́ ṣèyàwó lóṣogbo ó dẹ̀ pé tẹ́mi náà máa ń ṣe nǹkan máa ń dúró so mo ń láti lọ sí ibẹ̀ ending of this month ni wọ́n máa ṣe party yẹn tó bá dẹ̀ máa ṣe party ó kéré pọ̀ jù màá dúró tì fún bíi 15 days kí n tó padà. ìyẹn náà dáa bébì mọ́mì mo rò pé kí n tẹ̀lé yín lọ. má tẹ̀lé mi má tẹ̀lé mi ò lè tẹ̀lé mi àlọ́ ò lè tẹ̀lé. ṣé mo pé
àwọn náà lè máa invite wá sí wedding mi so wàhálà ti wà. kẹ̀lẹ́tẹ̀ introduce ara wa síra wa ṣẹ́mọ̀ wàhálà ti wà. ó bẹ́ ta kí bá mi ṣe kẹ̀lẹ́tẹ̀ introduce mi. kó má lọ irọ́ kò lè tẹ̀lé mi a ní kò lè tẹ̀lé mi ọgbọ́gbọ́ nǹkan tí mò ń sọ ni. Mami, ọmọ yín lọmọ yín náà, ó láìkí. mi ní kí n ṣọmọ mi máa ti bá tẹ̀ sọ̀rọ̀ kó máa gbọ́. mama mi. my dear mo láìkí ẹ. àmì mo rà. àgọ́ ṣáà máa ní sùn ọmọ dáadáa ni ẹ. Kò sí ọkọ lọ sókè náà kó wa lọ kẹrù ẹ kẹsẹ̀ ṣe ọjọ́ máa lọ ń sìn náà. Yẹ̀yẹ́ ṣe kókó. Ẹ fẹ́ scrutinize kẹ́ wò náà. Ó ṣe ó dá mi lójú pé ẹ̀yin fúnra ẹ̀ máa sọ pé draw second sí tá fi pósù méjì lọ́dọ̀ yín bẹ́ẹ̀ yẹn máa fẹ́ jẹ́ kó wà lọ́dọ̀ yín nìyẹn. Àbíkẹ́ máa fẹ́ ẹ máa fara yín sọ̀rọ̀ kí ìgbésẹ̀ lọ kẹ́rù ẹ̀. irọ́ jẹ́ kó lọ àríjẹ́ kó lọ pẹ́lú obìnrin nínú àwọn ọlọ́mọ kan tó fẹ́ kó. ẹlẹ́yìn máa ìdí àpò ẹ̀. mo dé tán mà. Sometimes tó lè máa sọ̀rọ̀ kó wá delayed kí ẹ má yìí gbọ́n nǹkan tó ń sọ. Ẹ kàn máa fún yín báírò, ẹ dẹ̀ fún yín wò. Whatever thing tí báwo kò fẹ́ express, àkọsílẹ̀, àfihàn máa kà. Kẹ̀dẹ̀ máa wò ó ní very good address ni o. àti ṣọlá ṣé bí wọ́n ṣe fẹ́ lo láì fún ẹ rí oníwèé kíkọ. Máyì ká tún padà síbẹ̀, èmi wà in love pẹ̀lú ẹ̀. Ẹ ká sáré kọ́ ẹrù ẹ̀kọ́ tẹ̀lé ní kẹjọ mọ́lálẹ́. My darling! Don't play extra blocks o, yeah? wọ́n lọ àbúrò àgbà kan òun lélẹ́yìí. nígbà wo ládé ṣọlá fẹ́ ríyàwó gidi mo ti sọ màtíríà náà. Oh yeah, let's go, Baba mi. I got you. Now attack aggressively. Ìwọ ayé ò ní dá. Ó ń bá mi. Wọ́n bí ẹ̀dá kan sórí ẹ̀ńbẹ̀. Attack aggressively. Oh yeah, attack here. Power down. Fún jẹ́ ọṣẹ́. Bàbá mi á fà bò tí rí láyọ̀ nìyẹn. Kí ló wà attack? Má súnlé. Ó yá fún mi jẹ. Ó yá attack. Attack ẹsẹ̀. Times 3, bring it on. Where is the money gone? Ẹ bọ́ta, ẹ̀yin tèmi, ẹ má yẹ kí bàbá yìí jẹ mí. Ẹ bọ́ta náà, ṣé lè kú fún mi ni? Ó yá, let's go, bàbá mi, I got you. Now attack aggressively. Ìwọ ayé ò ní dá. Ó ń bá mi. Wọ́n bí ẹ̀dá kan sórí ẹ̀ńbẹ̀. Attack aggressively. Ó yá, attack here. Power down. Fún jẹ́ ọṣẹ́. Bàbá mi á fà bò tí rí láyọ̀ nìyẹn o. Má súnlé. Ó yá fún mi jẹ. Ó yá attack. Ẹ attack ẹsẹ̀. Ó yá ó ṣe yáyá sound. Attack bá wo. Tágo mélòó wọ́ ọmọ yìí. Kò sí wèrè, ẹ má wọrí, ẹ má fọyọ́ kọ́ mi ni. Ìgbà táwọn ìwò lẹ́ ń ṣe mítìnì àgbolé. Community ni. Community Ìgbò ìlú wo? Ìlú TikTok lórí social media. Peace. Ó wà náà tárùn yẹn mú. No hassle. Mother-in-law. No hassle. Ó wà náà tárùn yẹn mú. Àrùn ni. Ó yàtọ̀ sẹ́ni tó mu drọ́ọ̀gì. Lórí TikTok. Ó dáa, jẹ́ kẹ́mi sọ fún ẹ. Ìwọ mo ń bá sọ̀rọ̀, mo ń bá ẹ sọ̀rọ̀, ó dẹ̀ ń ṣe báyìí, kí ló dé? Ó wọ́ wèrè ni. Ó fẹ́ máa tẹ̀mí jẹ́ ládùúgbò ni. What time now? After kàṣà pé 2:30. Ó dẹ̀ ṣe táàpù àtàkì káwọn kú sí kán wà lérí à. Kán wá gbé àtàkì, kán bẹ̀rẹ̀ sí ń dà ìbọn bọ́lẹ̀ nínú ilé tó ti gbé àtàkì. Wọ́n má kó bá mi o. Kí ni ìtì dàrún sí ẹ lára o? Wàlá èmi mọ̀ pé o nárùn yìí lára o. Mọ́mì, ṣe ní nǹkan tá à ń sọ̀rọ̀ pé yìí. Ó lọ fà gan o. Ẹ̀yin má wọlé, ẹ kàn fún mi ní 2 minutes. Ó ní dọ́mi kan tó fẹ́ ju láyọ̀ sílẹ̀ fún mi. Ẹ jẹ́ kókó jù tó bá ti jù máa lọ. Ó yá big shark.
Fún mi jẹ lion yẹn, fún mi jẹ money gun. Bọ́ síbẹ̀. Yá wèrè ní mo sọ fún ẹ pé kó má pariwo dẹ̀ ó dẹ̀ ṣe money gun àtàkì wèrè wo. Ṣé o gba ẹjọ́ lórí burúkú tẹ̀ bá ṣe? Guys, see you soon. Peace out. Peace. See you soon. Mi ti ya wèrè wà fún ti kí ní ìbáyìí. Àrùn ní kíní yìí. Kó o yàtọ̀ sẹ́ni tó mu dúrọ́ọ̀gì, ìwọ ní dúrọ́ọ̀gì ni ìwọ náà mú. Wàláì. Àwọn ebi kan máa bẹ̀. Kí ló dé tó wo yàrá ẹ̀ lọ kó máa lọ ṣe ń bẹ̀? Sórí pálọ̀ tó jókòó sí ìbáriwo ṣe gbàdúgbò yìí. Kò ń ṣe nǹkan tó bójú mu. Má jẹ́ tún gbọ́ ẹ mọ́. O ti gbọ́? Má jẹ́ gbọ́ ẹ mọ́. O gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Má jẹ́ gbọ́ ẹ mọ́ àìṣe yẹn. Èṣù máa yẹ̀ mí àti ẹ lò. Mo ń wọ yàrá àgbàlagbà ní jẹ́ èṣù o. Èmi náà lọ sí. Àtàkì wèrè. Fún wèrè dáadáa fún mi èmi ni mo ní jàre àtàkì ọ àtàkì. Má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ gara sí màmá, Adéṣẹ́wà. má lọ gara sí màmá, Adéṣẹ́wà. má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí Lẹ́sẹ̀ tí kò máa jì. Ṣé pé ìgbà ìlọ́kùnrin sùn ló gbà mí? Adéṣẹ́wà. Àrùn burúkú ló sọmọ yìí o. Tí omi tó ti ń ṣe kílà àbí kí ló ti ń pe orúkọ ẹ̀, ibẹ̀ náà ló sùn sí. Ẹ wo bó ṣe ń wọrun, sóòkò tí ẹ wọ yàrá sùn. Adéṣẹ́wà. Lion. Dúró bí tó wà ní. Ìkúnlẹ̀ kọ́ níwà. Ìwọ ó yá wèrè ni. Tí o bá sí wípé ojú ọmọ tí ò ní náà káyè torí ẹ̀ ò pé, ṣé o lè wà ní ìkàkàtà ìyá tó bí ẹ̀ ìyá ẹ? Kò jáde bí tó sọ́ngí látàárọ̀. Mama, ẹ bá ka sọ bẹ́ẹ̀ mọ́. Àwọ̀ èmi. Ọgbà lórí mi gan. Àbọ̀rí ẹ̀bùrú tó jẹ́ bọ́ gbá lórí èmi ló fẹ́ gbá sí. Torí bẹ́ẹ̀ kọ́, mo rí ibi yọkọ mi ni o ṣe. Jẹ́ kí bàbá tí mo fẹ́ ṣe fún yín o. Kò dẹ̀ ní dá fún ẹ tó bá ṣe mẹ́wàá fún mi. Ẹ wo tí ló bá bí mi fọ́ mi létí. Ó fọ́ mi ní etí. Fine. Wàá rí ìjà akọ́lọ̀lọ̀ àti odi. Ìjà akọ́lọ̀lọ̀ àti odi èní ni. Yálọ̀ kúkú ara rẹ̀. Wọ́n náà ṣerú ẹ̀mọ́ láyé ẹ̀. Ó fọ́ èmi ní etí. Àbí? Akọ́lọ̀lọ̀ fọ́ odi ní etí. Wọ́n ti gé tí mi lọ mi ò gbọ́ kankan. Màá wá tú ẹ̀ sá pé ìwọ ló lè nà mí palẹ́ nìyí. Wọ́n jẹ́ èmi ni wọ́n á gbókun èèyàn kan nínú èmi àti ẹ̀. Mò ń bọ̀. Ẹ má bínú máa. Tínú bá ti ń bí mi ni mo máa ń ṣe mistake gbáyàn létí. Wílì báyìí. Ọmọ yìí máa jẹ ìyà. Kódà kì í ṣe ìyá alábọ́dé. Tó èmi ló sọ di tálántó lọ ẹlẹ́sẹ̀ kan. Ló ń kò sí wàhálà. Lílọ iná náà ní kẹ́yìn bọ̀ yìí, ó máa lọ láti náà ni. Ṣé orí bó ṣe ṣe ní? Ó dúpẹ́ tí mi pẹ́. Ẹ wo nǹkan tẹ́ sọ mí dà. Mi ì dẹ̀ wọnú ilé ọmọ yín láàbọ̀ ara.
Ọlọ́run bá gbọ́ tó o bá sí pé mo yọ̀ ṣubú ló yẹ kí n pa ẹ́ tán ni. Ọlọ́run bá gbọ́ yẹ kí n pa ẹ́ pátápátá. Kẹ́yìn pa mí. Bẹ́ẹ̀ni. Kẹ́pá pa mí fáwọn tó ní mí àbí. Bẹ́ẹ̀ni, ìwọ tó wọ́ ọmọ òṣì tọ́wọ́ tiẹ̀ yá láti fọ́ àgbàlagbà létí. Màmá ṣé mo sọ fún yín pé tínú bá ń bí mi ni máa ń gbáyàn létí ni. Àṣẹ máa gbọ́ lórí burúkú ọba pààyàn lọ́wọ́ nítorí inú bí ẹ ló ṣe pa. Àbí inú òṣì yẹn náà ló ṣe iṣẹ́ tínú bí yẹn tó bí ẹ náà òun náà ló kó bẹ́ẹ̀ débi tó dé yìí. Kò sí problem ṣẹ́gbọ́n, kò sí wàhálà. Ṣèbẹ́ ti fọ́ àgbàrẹ́ mi jẹ. Ẹ̀yin náà máa kọ ní tiyín. Wọ́n náà kọ ní ti àdàbí tó bá fọ́ mi létí. Orí burúkú tẹ̀ ń bá kiri náà ni ò jẹ́ kọ́mọ yín níyàwó látàrọ̀ dalẹ́ rí. Bí wọ́n bá tẹ̀ wọ́n yàwó ṣẹ́wọ̀n rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ yìí ló máa fẹ́. Ìwọ rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ìwọ tó ẹ pé ohun ẹ̀ ò báláǹsì yìí tọ́lọ́ ń fi ohun jẹ́ ń yà. Tí wọ́n ní kọ́lọ́ ń fi ohun jẹ́ ń yà. Akọ́lòlò. Ẹ má wọrí. A fẹ́ sọ̀rọ̀ ẹyọ kan, wọ́n náà wà ti kọjá. Ẹ má wọrí. Ṣẹ́rí ẹsẹ̀ yín tó kọ́ yẹn, ó máa jẹrà ni. Ó máa padà gé ẹsẹ̀ yín ni. Ọwọ́ tí wọ́n náà wá fi fọ́ mi létí yẹn, ọwọ́ yẹn máa jẹrà náà máa gé láti ni. Idú kọ̀bìtì báyìí ló wà máa jọ nínú ẹ̀. Ẹ̀gbọ́n ní ìwà Akálòlò yìí. Ẹ máa kọ́ ní body, useless engine. Yóò ṣì. Body useless, engine useless. Yóò fò. Ọmọdé àdàwọ̀ eléyìí sáàpù mo ṣe fún ẹ níjọba tún pàdé ẹ títì kan mo tún inú ẹ. Èmi kò máa bá yẹ yín jẹ́ ti bá pàdé. Ok yáká mi pàdé ẹ títì tí mi bá dùn ẹ pàkó sọpọ̀ máa lè ní mí ọmọ òṣì rádà ó dàbí òrèbé ọmọ rádaràda àwáwí tán wo ọrùn ẹ gan yìí máa kán nínú ìtòwà yìí olúwa ṣe ọmọ òṣì yìí ṣáà lọ ṣá ẹ jọ̀ọ́ ṣé ọmọ náà ní Ṣọlá tí mo bí yìí náà ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ṣé ọmọ ní Ṣọlá kéèyàn dẹ̀ bímọ ẹyọ ọkàn kó má ní ìfọ̀kànbalẹ̀ wọ́n bímọ ẹyọ ọkàn bí ò ní ìfọ̀kànbalẹ̀ orí burúkú fáìbọ̀ orí burúkú ló ń gbé kí ló ń gbé àwọn ìdun àwọn àràrá àwọn olórí burúkú ló ń gbé ọwọ́ lóríṣiríṣi èmi gan ò ní gbà màá jẹ́ kàn mọ́ pé Ṣoko yẹn ó wà ń bẹ̀ kò dẹ̀ ní kú o ájọ bẹ̀rẹ̀ ni o ṣé ọlọ́run jẹ́ kẹsẹ̀ mi ìgìná Ṣoko yẹn ẹ mọ̀ pé wèrè ju wèrè lọ yẹ kó ṣáájú Ṣoko tèmi ó pọ̀ bí yan nìyí ọba ń gbọ́ lórí bàbá kókó tó. Má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ gara sí màmá, má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá. Auntie. Mommy, Ṣọlá mi. Ọkọ má wọrí lórí o ní problem Adéṣọlá o ti fẹ́ máa miss ẹ nìyẹn. mi wá ní miss ẹ. má miss ẹ o. Màmí mi ní miss ẹ kẹ mo tẹ̀sí miss ẹ gan already. Ọ̀dà má wọrí kò ní pẹ́ ṣé o máa pẹ́ òun bó mo ṣe ń wò yìí mi rò pé òun máa lo 7 days pẹ̀lú mi. Bí a bí 3-4 days àbí. 3-4 days wo á lò tó 2 weeks yẹn tó bá tún wù mí kí n fílẹ̀ ní 2 weeks o sórí mi mọ wáyé spirit yẹn kàn bá tèmi mu ó tún gentle ó cool kó tí mò ń fẹ́ níyàwó nìyẹn torí pé apákọ́ tó jẹun ń jẹ́ bàjẹ́. Exactly ìdí mi ti wà ní ìpè láìkẹ́. Mo láìpẹ́ rẹ̀ ó fẹ́ jọ fámìlì wa. Ṣé ẹ ṣì máa dúró bá wa ṣeré tí àbí báwo. gíròbó nígbà tí mò ń bọ̀ lẹ́ẹ̀kan mo lò tó 2 hours lọ́nà àdúgbò wọn bẹ̀ tí tírélà kan tó blọọkì ojú ọ̀nà ó kú síbẹ̀ ni mo lò tó 2 hours sílẹ̀. ẹ fẹ́ ètò máa lọ kẹ́kẹ́ ká ètè máa lọ. Màmí àdúrà ọ̀yọ́ náà. I can't wait. Ààbò Olúwa wà pẹ̀lú ẹ̀ ìyẹn náà ti tó. ọ̀rọ̀ ẹ kì í bá gbédè jù wọ́n tó. má bí sí ẹ o. ayé wo má bí sí ẹ. Mama Ṣoko, Mama Ṣoko, ó máa ń jà fọ́mọ ni, ó wá dáadáa fọ́mọ ni, ó máa ń jà fọ́mọ ni. Ó kọ́wọ́ ilé kejì wa tó ń ṣe àwọn náà kan ilé wo ilé mi rèé o ó ti 3 bedroom flat mi èmi ni mò ń lo master bedroom ìwọ a máa lò kàn sí ẹyọ kan wá wà fún tá bá ní àlejò so wá rí kitchen rèé gbogbo ohun tó bá mọ̀ ló ń jẹ ní sísè o free at home ẹni tó bá wù ẹ́ o ní kò ṣe kò sí wàhálà. Ṣe ní fridge or freezer. Ok fridge mi nìyẹn ó ní freezer lókè torí èmi oúnjẹ à ń gbé sí fridge oúnjẹ daily ni máa ń jẹ
Okay. Lẹ́yìn máa fine. Very beautiful and lovely. Báwo ni ìyá arúgbó ṣe ń rí? Ìlà arúgbó kì í ní pure. Okay, fine. Adéṣọlá náà ló ṣe. Ó ṣe, ẹ̀kọ́ mi ṣe. Mọ́mì, mi ì mọ̀ bóyá sọ fún yín o. Ṣé yín ò lè rí bóbò ń bíbẹ̀? Bóbò? Kí ló fi ṣe? Àwọn ọmọ wo ló fẹ́ jẹ? Èmi ni. Mo ṣe rí mi. Lọ máa mu bóbò. Máa mu bóbò. Bóbò ní kọ́kọ́ máa mu lollipop yẹn. Pọ́ngilá. Or ìkànnà ògùn wọ́n. Or bàléwà. Máa ń compliment ẹ̀. Ṣé bẹ́bí ni ẹ ni? Àbọ̀ òtún ọjọ́ tó pè fún mi yẹn ọ èjì ẹni. Èjì tí mo sọ fún yín yẹn náà kò mi parọ́. Torí pé mo máa ń mú ká. So mọ́ mi ṣe wàhálà gan lórí mi kan tó gba ìka yẹn lọ́wọ́ mi. So nǹkan tó wá fi replace nìyẹn. Ọtí ìbàjẹ́ nìyẹn. Torí pé báyìí ẹ̀ gba ìka mímu lọ́wọ́ ẹ̀. Lọ́dún mélòó ló gbà ká mímu lọ́wọ́ ẹ̀? Mo mú wọ secondary school. Wọ́n máa ń kí sọ́ọ̀sì gan bọ́ mi lọ́wọ́. Màá lọ bá àwọn ọ̀rẹ́ mi máa ní kó bá mi tù pé mo fẹ́ mú. Eléyìí wọ̀ sí. Ìka èjì ẹ̀yìn. Wàhálà ti wà. Sórí gbogbo bóbò yẹn, àwọn ò lè rí bí. Sórí gbogbo nǹkan tó kà kalẹ̀ bàbá dúdú èèkánná gòwánù kíní kan kò sí lérí àwa yìí. Àmọ́ mi. Ṣé Adéṣọlá dẹ̀ mọ̀ pé ogun máa ń ṣe gbọ̀n kan yìí? Ọmọ bá mi ra wá páàkì ni. Páàkì máa ń sọ ìsinú ilé ni. Mi lè ṣe kí n máa mú. Lórí gbogbo màlúù Adéṣọlá yìí gbogbo òṣìṣà ló máa ń ba lára mu. Kó má tiẹ̀ lè kọ̀ọ̀kan fóbìnrin pé at this your age. Ó nífẹ̀ẹ́ mi, ìfẹ́ mi. Ó dáa, máa gbọ́, máa ronú sí i. Bí ó bá gẹ̀ wọlé. Yàrá bẹ̀rẹ̀ ni kò lè. My mommy. O ṣe. Ọdún kọ̀. Ṣé títí ẹgbẹ́ bẹ̀yẹn? Orúkọ tó opposite yàrá títí. tèmi yẹn. My mommy. Gẹ́lẹ́. Ṣé mo bá mi gate gbogbo yẹn? Bó bá pẹ̀yàn ni sori má fún mi ní ẹ̀sáàmù ṣe. I don't want exam. Ẹ máa bẹ̀rẹ̀. Bí ó bá jù wọlé. Mo kàn rán ilé tẹ bá mi jáde. Bí lè ṣe tó gàlàsà yìí. Máa bèrè bóbò. Tàfábàléwà èèkánná gòwán. Bọ́lá tí ń tà yẹn láyé sí. Wàhálà wà nú ayé yìí o. Lọ́mọ tó fáìn dáadáa báyìí. Ìyá ò tọ́ dáadáa. It's not a good mother. Kí la fẹ́ ṣe sọ́rọ̀ ọ̀hún báyìí? Àǹtí mi ì ṣe nǹkan kan mi dẹ̀ ní dásí lọ́tẹ̀ yìí. Mo ti sọ fún yín pé ẹni tí owó ẹbí kan máa pín owó ń pé kán tó máa mandate pé èèkàn ní kí n dá. Èmi ò ṣe mọ́ mo náwó school ti máa san o. Má jà sọ̀rọ̀ wà ní. Mi ì ṣe owó pọ̀ lọ́wọ́ mi. Mọ́mí, àǹtí, kí ni kí n ṣe fún? Kí ni? Ó ní kí ló fẹ́ gẹ, ó yẹ ṣe rí kó débi ni. Kí ló tó wá ń ṣe bí arìnrìn dè báyìí tó ń sọ̀rọ̀ bí ẹni tí ẹyin fọ́mọ́nú báyìí? Ó ṣàrígbà tó ti dé, ó yẹ ṣe rí ẹni. Mo ń ṣe nǹkan nínú ilé. Ṣé orìndìn ni àbí arìndìn ni ẹ́ àbúkọ̀hún ẹ̀ kó máa sọ̀rọ̀ báyìí? Wọ́n yẹn máa ṣe bí báwọn tutù nìyẹn irọ́ ni o. Mi kì í ṣe àrìndìn. Mo kò fún pé ibi àti máa pa yín pé kí n wá béèrè. Látẹ̀kan tó ti dé, wọ́n ẹ̀ṣẹ̀ wá rántí sí pé bí máa pa. Má bínú mo ń ṣiṣẹ́ lọ́wọ́. Oúnjẹ oríṣiríṣi ló wà. Fried rice wà, jollof rice wà, basmati rice wà, coleslaw wà, salad wà, oríṣiríṣi tó bá dẹ̀ jẹ́ pé tiwa náà ni àmàlà àti sẹ̀mó náà wà bí. Èwo lẹ fẹ́ kí n máa yín? Ó lẹ́kọ̀ọ́ o dúró lé mi lórí ṣé orí mi rí tẹ́lẹ̀ ni. Irú ìyá wo ló bí ẹ ìyá játijàti wo ló bí irú ẹ tí o kọ ẹ. Ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ sí màmá mi. Kí n má sọ̀rọ̀ sí màmá ẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má sọ̀rọ̀ sí màmá mi. Ìta ló bí ẹ. Mi ì fi màmá mi ta mi ì fi Ìyá màmá ẹ̀ mi fẹ́ ta ṣàṣì o. Mi ì fi màmá mi ta yín o. Mi ì fi màmá mi ta yín. Ìyá dáadáa wo ló bí ẹ tó sọ pé o fi yà á Mo yín. fún yín nìyẹn. Àbí kò fẹ́ dá fún ìyá ẹ ni. Ojú inú èṣe kán má gbẹ̀nulé màmá mi. A A ní kán má gbẹ̀nulé màmá mi ò fẹ́. Kò fẹ́ yẹ ìyá ẹ ni. Ṣé bẹ́ẹ̀ èmi lẹ bá ní business pẹ̀lú? So you deal with me directly. Please ẹ jọ̀ọ́ ẹ má gbẹ̀nulé ìyá mi. Wọ́n wá ní kò ìkéde Àǹtí mi ẹ dákẹ́, ó yá mo ní ṣọ̀pọ̀nà apàyàlá ìyá ẹ̀ apà ìyá ẹ̀ apà ọ náà. A ní kó má búyà mi. Kó má búyà mi ò fẹ́ kó má búyà mi náà. Kí ló dé náà? Ó yá mo ti wá búyẹ ẹ sí. Mo fún yín níyàwó, mọ́mí ojú yín dẹ̀ ni mò ń tì. Tó bá ti jú wọn fẹ́ rí mi náà. Ẹ fẹ́ rí màmá mi àbí bẹ́ẹ̀ kọ́, ẹ máa rí wọn lọ́la. Kò ní dá fún ìyá ẹ̀ tí mi bá rí lọ́la. Ìyá mi, mo ní ká má gbẹ̀nulé màmá mi mọ́. Àǹtí mi. Ẹ má bú màmá mi mọ́ o, ẹ ní màmá títí. Wọ́n wá rí tó bá wá mú ìyá ẹ̀ wá.
ọmọ àlè ni tí bá rí yẹ nínú ilé yìí. Mọ́mì. Tí ò bá tẹ̀lé ẹ̀ fún ọmọ àlè. Ẹ fẹ́ rí màmá mi. ẹ dúró mi wà ní lọ lọ́la mọ́ kò ní dá fún yàrá yẹ tí yà ẹ̀ bá rí lọ́la. Mi wà ní lọ mọ́ mo fẹ́ rí yẹ ẹ̀. Mọ́mì ẹ fẹ́ rí màmá mi. Màá wá pè wọ́n wá lọ́la. Ṣé bẹ́ẹ̀ fẹ́ rí ìyá mi ni? Kí ló special lára ẹ̀? Kí ló special? Kí ló special nínú ayé ìyá ẹ̀? Ìyá bọ́wọ́ ṣe ń wo yìí o. Ṣé bá ráwọn ìyá náà tán bá dé wọ́n máa làágùn lábíyá tó máa ṣọ̀rá ni o. Àwọn olóòrùn yẹn ń tà àbí àwọn ìyá tó máa tóbi yẹn. Kírú ti ẹ̀ wá máa sán pé ìyá kan wájú ti wá. Èmi ò mọ ìyá special ká dá fún yàrá ìyá ẹ̀. irọ́ ṣe jó ẹ̀ ní. Adéṣọlá ló kọ́ mi sí gbogbo nọ́sẹ̀sì. Mo ti sọ fún yín o. nítorí dẹ̀ mọ́mọ́ ìwálé mo rí pọ́mọ yẹn tiẹ̀ fáyìn tóbi sincere. But kó máa wá ṣe bí àìntẹ́yìn fọ́mọ́nú kó máa ṣe bí ẹni tí ó ṣú ẹ ò pé. Èmi ò kọ́ nǹkan mọ́ fáyìn kó má níwá èmi ò fẹ́ lẹ́yìn ò lẹ́kọ̀ọ́. Tó bá mú jẹ́sẹ̀ nǹkan ọmọ jẹ́sẹ̀ ni kò níwá. Ẹni jẹ́ ká sọ. Àmọ́ bó ṣe wá lahùn fún ẹ̀sìn yẹn ni kò yé mi. Kò lẹ́kọ̀ọ́ rárá. Àbọ̀ lahùn ni. Orí tó ń sọ fún ẹ kó bá mi yàwùn. Àní ìjẹta náà kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ní. Mímu ẹjọ́ máa ń sọ̀rọ̀ pa ìyá mi mú àwòká kí ló special pa ìyá ẹ̀. Ìyá ẹ̀ tẹ́ pé bá fún ìyá ìṣíkú ẹ̀yọ́ tí ìyá bá débi òmò ẹni tóun bá fà ní. Ìyá máa nà gbalaja. Tẹ́ bá máa wó gbájú fún ìyá ẹlẹ́mẹ̀jì. Ó máa nà gbalaja. Bẹ́ẹ̀ ni àbọ̀ ṣe. Mami, I know it too. Ẹ ṣàkóso ṣe ọkọ mi, wọ́n máa pín ilé, wọ́n máa tọ́jú ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Báwo ni gbogbo ẹ̀? Ṣé o sì yọnu? Àwọn mi ìyọnu pọ̀. Ìyọnu wà. Kí ló fà ní? Ìyá yẹn bàbá ńlá wèrè ni o. Tí n bá gbélé mi ìmọ̀ gbé, tí n bá gbé tọ̀ mi ìmọ̀ gbé, ó ti sú mi. Ṣé torí tó ṣe ní kó wá lo ọ̀sẹ̀ méjì lọ́dún ni? Ó yí pọ̀sẹ̀ méjì. Tó ṣì fẹ́ lò báyìí. Bẹ́ẹ̀. Ẹ kí ló wá rà ń gbẹ́ tó sanwó tí wàá lágbàá pé? Mi mọ̀. Ìyá wa, ẹ ra o. Ẹ ra mà. Hello. Yes ma, ẹ kú ọjọ́ mẹ́ta mà. Láti bo. Èmi nìyá ìyàwó yín. Èmi nìyẹn. Mami. Mọ́mí ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Èmi ni. Ṣé mọ́mí ẹ̀ tó ń pariwo náà rèé? Àwa rèé. Jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń sọ̀rọ̀ yẹ́ mo rò pé ọkọ tó máa gùn sọdọ́run ta tún wá ga délẹ̀ tá wá tóbi báyìí. Ṣé yẹ ò jù báyìí lọ? Jù báyìí lọ ìyá wa gidigba òsílẹ̀kùn ẹni kọ́kọ́rọ́ bá wà lọ́wọ́ ẹ̀ ní òsì. Ẹ káàbọ̀. O ẹ kú lé. Ọba yẹn tó kọ fún yẹ lóúnjẹ kí yẹ tètè máa lọ. Mi ò tí ì lọ. Àbí ṣe bí 2 weeks ló kù 2 weeks. 2 weeks tó fẹ́ lò ń bí pẹ̀lú yín àjọ máa lò ní. Màmá ṣe wà ókè. Bẹ́ẹ̀ ni kò sí tó ṣe mí. Ẹ wà ókè o. Mo wà ókè. Ẹ gbọ́ pé ilé kan wà free èèyàn kàn lè wọ bẹ́ẹ̀ nídìí anytime kó kàn sọ pé òun fẹ́ dúró síbẹ̀. Ilé ìyá ọkọ ọmọ mi ni, ilé ọkọ ọmọ èèyàn, ilé èèyàn náà ni. Ẹ ṣé mo ti sanwó orí ẹ̀ ni, ṣebí àti ìsanwó orí àkànṣe sáàmù fúnra wa lọ́wọ́ ni. Ẹ̀sáàmù lèmi náà wá ṣe, ṣe bí bẹ́ẹ̀ yín ṣe ń ṣẹ̀sáàmù fún pé kẹ́ fi wò wá ẹ̀. Èmi náà gbọ́dọ̀ mọrú ẹ̀ tọ́mọ mi fẹ́ bá gbé kémi náà wò wá yín. Ok, ẹ ti rí mi ẹ lè máa lọ. Mi ò ì lọ. Madam ṣe wà ókè ṣá. Mo wà ókè gan gidi. Wá jìnnà mọ́ mi. Ó ti ṣe èrè rí mi, àbórí ẹ̀ burú. Ó ṣe fèmí pẹ̀lú wọn lẹ̀, ó mọ̀ ìyá tó ní. Ìyá tó kúrò nílùú yín kò mọ̀ pẹ̀lú yín kìlọ̀ kó tó rọjú wa kó tó wá ganu sí bíbá. Bẹ́ẹ̀ ni mi ò ń ṣàkótọ́ bá nù. Bẹ́ẹ̀ ni jàre yá wa. Ibi téèyàn bá ní nǹkan sí náà ló ń ganu sí. Ibi tásòpá bá lẹ́ni sí ibẹ̀ ló ń kọ̀dí sí ilé ọkọ ọmọ mi. Ẹwẹ́ là yájọ́ tó ń pè má pa yájọ́ fún mi. Mọ́mì ìyá mi lè sọ wọlé. Ìyá tó mú wá sóde pójú owó, ó ṣe dákẹ́ kó máa wo fíìmù. Ìjọba ayé ẹni kò máa wo fíìmù. Mọ̀mọ́. Tí bá mú wà tíyẹ̀ tí bá ká yín bíbá tí mo bá ká tí n kò. Ẹ ní fẹ́ tẹ́. Ọmọ mi ò lè fẹ́ for information. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ìwé ò tẹ́ mi lọ́rùn tó tẹ̀ tí wọ́n gbé yẹ ẹ̀ wá yẹn. Tí yẹ ẹ̀ tún débí yẹn kò ṣeé ṣe. Mọ̀mọ́. Ṣé ẹ rí ibi tí wọ́n bá ní kí gbégbé mọ́ gbé ibẹ̀ ló ń gbé? Ibi tán bá ní kí tẹ̀tẹ̀ mọ́ tẹ̀ ibẹ̀ ló ń tẹ̀. Òwe ayé àtijọ́ nìyẹn. Ibi tán bá ní kékùyà mọ́ gbé á gbé bẹ̀ ayé. Àmàdáwọ̀ èmi ò mọ̀wé pabọ̀ mo ní lámbà. Lèmi gan ni. Sọ́rí lámbà ni màá fún ẹ, sọ́rí bó ṣe wà yìí. Tó bá ń gbọ́, o ti gbọ́ rí. Sọ́rí ìgìlẹ́sì ẹ pé ipe Ṣoko wà lẹ̀. Mọ̀mọ́ ẹ ní jẹ́ tán. Èmi. Wọ́n ròyìn yín mo sì bá bẹ́ẹ̀. Bó
bó ṣe rí gangan nìyẹn. ẹni tẹ́ wá bá wa náà tẹ́ báyìí ẹbí mi gan lé èmi gan ò gbádùn. Ta ni ẹ? èmi gan ń gbé rìn ni èmi ò lẹ́nu mo lóògùn èmi ò fòògùn bá ń jà ni. àwọ̀ èmi á fi aṣọ pa ẹ ni ọlọ́run ọba ń gbọ́ èmi ò lóògùn sórí ọba ń gbọ́ face to face action o ní máa kó fún ẹ ọlọ́run wa tó bá fìdí lọ́lẹ̀ báwo ní dìde mọ́. tí n bá fẹ́ báyìí lásán tí mo jù fọ́ọ̀dì kan ẹ yàrá di. fẹ́ tẹ èmi ààrẹ mi. ọlọ́run. wọ́n try yẹ. ìṣẹ́jú kan péré mo fún. wọ́n ní máa try yẹ má gbé mi wọ́n pẹ́. àwọn ló fẹ́ fi pọ̀fọ̀ fún. mo ní àwọn ló fẹ́ pọ̀fọ̀ fún. èmi ní action. má pọ̀fọ̀ wọlé kan nulẹ̀ mi. bẹ́ẹ̀ ni mo sọ. ọgbà ọwọ́. mo gbà. sọ ma pé wọ́n ìsí wọ́ọ̀lù mi. ìrọ̀lẹ́ pàyẹ ìjọ́hùn ìyẹn mi ìjọ́hùn. táǹkọ̀ ní pákápáká táwọn yọrí àbọ̀ mẹ́ńtọ̀ ń bá pò ní. táàdì wọn ojú bó ṣe wà yìí lọ ni. èmi ọmọ ìnà ìyá ìlú ogun. wọn kó tó na oògùn náà ti pọ́ ọ̀ lè gbà tán. mọ́mí ẹ̀ṣẹ̀ má lẹ fẹ́ jà. ẹyọ kan lásán tó bá jẹ́ bẹ́ẹ̀ wá fìdí lọlẹ̀ ni. ó ti yé mi ó ti padà yé mi. àló ti yé amọ̀ tá a máa fi ṣe fúnru wọn. ṣé bí wọn ni. èmi yàtọ̀ wàlá ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mi wọlé smart àṣàṣì ọ̀rọ̀ bèbí tèmi o. bèbí ni yín báyìí. wàláì ó lè jẹ́ tán. ìyá bèbí tí wọn fi wọlé tí n fi ṣe gbọ́n tí mo fẹ́ ṣe tán ẹ̀dúró bá mi o. èmi kẹ́mi rẹ̀kùrẹ̀kù ní jẹ́ kọ́kọ́ jẹ́ ẹ̀bọ ọ̀nà ẹ̀dúró bá mi. bó ni yàrá ọ̀dọ̀ mi wà torọ́sẹ̀ méjì tó fẹ́ lò bí àjọ lò ẹ̀dúró ẹ̀ farabalẹ̀ ti bá mi gbé ẹrù wọlé. mo wà ń bì kó wọlé ìwà jáde bíbá náà ló máa gbà jáde wàá mọ̀ pé ọmọ Lagos Island lèmi Ọlọ́run máa fún ẹgbẹ́ ni bá máa fi fún envelope bíi mẹ́rin ẹ̀yin mẹ́rin máa fòyọ ni Ọlọ́run bá ń gbọ́ ó lè gbé ẹyọkan tán ẹyọkan tí bá jù ẹ báyọ̀ ò lè gbà tán méjì sí mẹ́ta wàá gbà á bẹ́ẹ̀ ni mo sọ. obìnrin wàá bọ́ta ó lè jẹ tán ẹ̀ṣẹ̀ ẹyọkan ni wàá ń gbọ́ gbẹ́gbẹ́ ọkùnrin báwo ó máa fìdí lọlẹ̀ straight náà fẹ́yìn gbé ní Ọlọ́run ò lè jẹ tán Ọlọ́run. ó bá bọ́ màmí ni ti sọ fún mi. nínú ilé mi ládùúgbò mi tí mi tí ìyó èèyàn kan fi búrẹ́dì kó mi lọ́bẹ̀ kò sí ní tó jọ ó láti lọ ní ọlọ́kẹ̀. láti fi 4 hours náà ti wà lórí ìdúró. kí ni wá ní kí n ṣe sí nígbà lérí àlénú bíi ti láǹkọ̀kọ́ mbẹ̀jọ́ ọmọ lérí. lọ bèrè mi náà parọ́ ni wọ́n sọ fún ẹ. tó a bá ti bá túlẹ̀ kò ní já gbádùn. àwa ń jà ńgbà tí àwa ti ṣe wẹ̀rẹ̀ ńgbà wẹ̀rẹ̀ níyì gidi gan Ọlọ́run ò lè gbà tán ò lè gbà tán. ibi ń lérí ibi àlénú bíi ti láǹkọ̀kọ́ jọ́ ọmọ lérí ẹ̀kọ́ lásán báyìí ìlérí aláǹgbò òjùdọ̀ ojú àyà ni tó bá ya báyìí ọmọ yà lọ ran. àṣé ò tiẹ̀ nígbà ẹnu lásán ló bá wá ran. kò lájẹ ara kọ́ bọ̀. ládùúgbò mi tí mi tí ìwà fi búrẹ́dì kó mi lọ́bẹ̀ mi ò ní gbà láyé ló gbà tì. màmá bèbí. Ọlọ́run kò gbà tì. fẹ́ ẹ jókòó. erinwo. ó relulẹ̀ di. sí ò tiẹ̀ le. obìnrin yóò yí wa bí. bẹ́ẹ̀ ni yóò lọ. máa lu ẹ pa o ọlọ́ọ̀ máa ẹ̀ńtà lúdò ta ló gbé bọ́ta. èmi ni. àbáyé ìwọ àti iye ìfẹ́ báyìí. ti rí sórí tó fẹ́ dalẹ̀. mo ní ojú ọ̀rọ̀ a máa ń bàjẹ́. àbáyé ìwọ àti iye ìfẹ́ ẹjẹ ń gbé. bóyá gbé ẹgbẹ́ nínú lẹ́bi wọ́n máa lọ. ó gbọ́. ebi ó ti máa pa ọwọ́ agbóúnjẹ tiẹ̀ náà fún. èmi. come here. Robert come. wèrè. ọdún máa jẹ fún báyìí. Mama Shoko, Mama Shoko. Ó máa ń jà fọ́mọ ni. Ó ń wá dáadáa fọ́mọ ni. Ó máa ń jà fọ́mọ ni. Ó wá dáadáa fọ́mọ ni o. Mama Shoko.
Sunday náà. Bólẹ̀ lọ. Mo ń lọ ilé ìjọsìn. Kí lẹ kó sí? Aṣọ. Ìyá yìí. Ẹ̀dẹ̀ tún sọ Happy Sunday. Àbí ṣe bí church lẹ́yìn lọ. Èmi náà dẹ̀ ń lọ ilé ìjọsìn tiwa. Ìjọsìn? Aṣọ tá a fi ń jọ́sìn. Irú ẹ̀sìn wo lẹ́yìn sìn? Ṣe bí church lẹ́yìn lọ yẹn. Ibi tó ti ń jọ́sìn tiwa náà làwa náà ń lọ. Lẹ́tún lọ bàǹtẹ́. Amúre ṣẹ́gun lélẹ̀ ìbàǹtẹ́kẹ̀. Amúre ṣẹ́gun tiwa ń bẹ̀rẹ̀. Ọ̀ṣàbọ̀ gbé sílé. Rárá o, point of correction òṣàbí ti báwo. Tapolé mi lórí náà. Ìyá yìí. Mo máa gbé láyé mi o. Àwọn ọlọ́wọ́ máa jẹ́ ká máa ṣìyàn, ọlọ́wọ́ jẹ́ gbàlejò ọ̀rọ̀. Àmì o. Àmì o. Ìyá. Ṣọ́ọ̀ṣì wọlé tí ní tó ń wọ ọdún kan tẹ́ ń wọ yìí. Ṣé bí tẹ́yìn bá ń wọ̀ lọ́dọ̀ tí yín lẹ máa mọ̀? Ibi tó ń wọ̀ lọ́dọ̀ tiwa nìyẹn. Ṣẹ́yìn lẹ máa ẹ̀yin lọ́lọ́run. Ó dá báìbù yín dà. Kì í mú báìbù wálé. A máa ń fi síbi tá a ti ń jọ́sìn. Ìyá yẹn máa wọ náà. Ẹ rò bẹ́ẹ̀. Ọlọ́run. Ẹ̀yin lọ́lọ́run tẹ́ fẹ́ ṣẹ̀dá mi. Tẹ́ fẹ́ ṣèdájọ́ mi. Èmi ò ṣèdájọ́ torí báìbù mi sọ pé ká má ṣe dẹ́nikẹ́ni lẹ́jọ́ kó ba lè má dá wa lẹ́jọ́. Mo dáwọ́ ìyá yìí lẹ́jọ́. Ọlọ́run á máa dá yín lẹ́jọ́. Àwọn àdúgbò èmi dá yín lẹ́jọ́ ẹ̀ ṣí ọmọlúwàbí. Ẹ rò bẹ́ẹ̀. Ẹ wo Bíbélì mi mo gbójúlé o. Òfin Mósè dẹ̀ ni mo tẹ̀lé. Tó ti yé yín. Tí bá gbọ́ nígbò tí sẹ́ni báìbù mi gbọ́dọ̀ nọ́ sí yín tí bá nọ́ sí yẹn máa jóná látòrí dé sẹ̀lẹ̀. Sófin Mósè yín ò sì sọ fún pé bá díẹ̀ bá dáyàn lóògùn kéèyàn fọ́ lẹ́yìn. A ní gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tẹ máa ń sọ yìí mo ní kẹ́ má máa sọ sínú ayé mi. Ẹ̀yin lẹ sọ ilé kóòtù báìbù fún mi ní ìsìn. Ẹ ṣe báìbù tí yín wá nìyẹn. Tẹ̀yìn wínú báìbù tí yín ni pé ní tẹ̀tẹ̀lé. Ló sọ pé bó díẹ̀ bá dáyàn lóògùn kéèyàn fọ́ lẹ́yìn. Ẹ lè rí ẹyin tèmi fọ́ madam. Ẹ̀yin náà má dà lóògùn ni. Madam ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ó yá. Kí ni ẹ̀ṣẹ̀ mi sí yín torí kò lè ẹ̀ṣẹ̀ mi. Ẹ ní ayé mi lára. Bíi ti báwo. Mo ní kẹ́ máa lọ àbí ẹjọ́ ọ̀rọ̀ àlejò ọ̀rọ̀ wọn mo ní kẹ́ máa lọ lẹ́yìn. Mi ò lè lọ. Ṣé bẹ́yìn náà lẹni kọ́ ọmọ mi wá fara mọ́ yín ó dìgbà tó bá lò gbà tó fẹ́ lò tán lájọ máa. Ó dà mi ìfẹ́ ọmọ yín mọ́. Rárá. Mama. Ẹ tó bẹ́ẹ̀. Mama ẹ wo. Mọ́mísí ẹ tó bẹ́ẹ̀. Mo ní mi ò ṣe ẹjọ́ ṣé ọ̀ràn ni. Ọ̀ràn kan kì í ṣọ̀ràn. Ẹ tó bẹ́ẹ̀ sẹ́ ó máa lọ̀sẹ̀ méjì tẹ́lẹ̀ ìfún ó ṣeé ṣe kó lóṣù kan gan. Mo fi tóbi Ọlọ́run bá bẹ̀yìn. Ẹ gbábì kan wò. Ẹjọ́ tó bá jẹ́ pé yìí lẹ bí irú Adéṣọlá yẹn lọ́mọ tí ó jẹ́ pé ọmọ kò ṣoṣo Ọlọ́run yọ̀ǹda fún yín. Kó wá gbélé nìní sínú ayé yìí. Báwo lẹ ṣe máa fi? Mo lẹ ti rélé nìní. Ọlẹ́nìní ni yín. Èmi wá túnlé ayé yín ṣe ni. Ẹ̀dáyé mi jẹ́. Ẹ̀yin gan lélẹ́ nìní ọmọ yín. Ẹ̀yin gan fúnra yín ni. Mọ̀mọ́. Ẹ jẹ́ gba kádàrá kẹ́ má bàa gba kodo. Ṣé bá pọ̀ ní ghost fire lẹ́yìn lórí kò ní dá? Tẹ́bi bá pa àwọn ìyá mi ẹ̀rọ orí gbé o. Ẹ mọ̀ pọ̀ ní ghost fire já àwọn ìyá yìí lọ. Ẹ pè ń gbà náà. Ìyá yìí. Téèyàn bá pè lórí òótọ́. Bàbá yóò dà. Tọrọ àdá mo fà yín lé kóòtù Ọlọ́run. Èmi gan fà yín lé tayé lọ́wọ́. Kóòtù Ọlọ́run á jẹ yín yà fún Èmi gan fà yín sí kóòtù ayé. Torí ẹ ní ayé mi lára nínú lẹ́mi. Bímọ ni mo bímọ ni. Gbogbo àwọn tẹ́yìn ti ní ayé tiwọn lára yẹn mo ò ní ìyàwó. Kódà kí bá bímọ fún ọ mẹ́ta ju ọ̀pọ̀ tí mo gbé yìí lọ. Mi lójú orun nínú lẹ́mi. Àwọn tẹ́yìn ní ayé tiwọn lára ìyá kankan ló bí wọn. Ẹ wo oore sí mo ní kí lọ rọjọ́ mi fọ́lọ́hun Ọlọ́run ṣàánú fún mi kó jà fún mi ẹ wá gbẹrù nǹkan yẹ èmi náà fẹ́ lọ rọjọ́ mi fọ́lọ́ Ọlọ́run kan náà lájọ ń pè. ẹyẹ ọ̀pọ̀ náà wẹ́ tún lẹ́ pè. Ẹ mọ̀ ń sunkún akọ́gi ò mọ̀ gbọ́dọ̀. Bẹ́ẹ̀ ni mo sunkún. Ẹ sunkún. Lórí inú mi bá jẹ ti bàbí nínú jẹ mi ò lè lọ bí kọ́kọ́ mọ́ àbúrò wa dá fún mi. Ẹ lọ ṣọ́ọ̀ṣì mọ́. Ọlọ́wọ́ wá gbọ́. Ẹ ti bínú. Ẹ lè wọ yàrá mi o mọ̀lẹ́wọ̀ ẹ lè wọ yàrá mi o ẹ má yà kí náà rú jọ yín o. Mo fẹ́ wọlé sí ọ̀dọ̀. Ẹ lè wọ bí ìwọ ya ìbò bẹ́ẹ̀ wí. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ lẹ́ẹ̀lọ ilé ìjọsìn mọ́ kádà ìjọ ṣe fàájì nù. Mo bẹ́ẹ̀ wí ẹlẹ́dàá mi bẹ́ẹ̀ wí. Ara òun sáfà ìyá wa akọ́gi ò mọ̀ gbọ́dọ̀ sùn. Bẹ́ẹ̀ wí o. Tó wáyé kẹ́ ẹ mọ́ fún Adéṣọlá ẹ mélòó mo pè é ó ti sú mi báyìí mo bá ń gbọ́ tó gẹ́
ọ̀rọ̀ ayé mi tó gẹ́ báyìí. Sórí lẹ́bù tá a wà yìí Adéṣọlá ó ti wà òkè. Ẹni tí ò fẹ́ yàwó ó ń ṣe ilé ayé ẹ̀ wo àwọn obìnrin yẹn ó bẹ́tà kó máa lọ bá wọn tètè wàá mọ̀ kó o gbé wọn sílé kó máa bímọ èmi á máa gbà. Ṣẹ́rí àpọ̀ lọ́wọ́ yín èmi nìkan iná ni ẹsẹ̀ tó máa wá dákọ́ pé èmi nìkan tẹ̀síwá bí mi ò tún ní múyàwó wá ní ẹsẹ̀ pé láìka ọmọ wẹ́wẹ́. A ní dodo kọ́ ipò ṣe gbogbo ẹni tó bímọ náà ló níyàwó ńlé ìwọ kan máa bímọ máa gbọ́ kó bá jẹ́ mẹ́ta mẹ́rin ló wá lè bímọ fún ẹ ẹyọ kọ̀ọ̀kan ká bá tètè kó wá máa tọ́jú wọn. Mo like family mi ò live life tèmi bẹ́ẹ̀ mo fẹ́ kí ìyàwó mi kó wà nílé ọmọ mi náà pọ̀nà lẹ́kí raise wọn like a responsible person I am so for that fact pé mo obìnrin wa báyìí yẹn kò ní stop until tẹ bá rí lè tó tọ́ sí mi tẹ nífẹ̀ẹ́ sí tèmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sí ká máa fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tèmi rẹ̀. Jọ mo fẹ́ bi ẹ́ léèrè nǹkankan ṣé o fẹ́ mi láyé o fẹ́ mi láyé. Of course. Tó bá fẹ́ mi láyé jó torí Ọlọ́run sórí wàhálà tí mo ṣe yìí ti tó èyí tí mo ọmọ nǹkan tí mo ń go through o ìrònú wà lára mi ọkàn wò mí báyìí ni o Adéṣọlá bí sí ọjọ́ kìíní tó ń sọ yìí ajẹ́ pọ́nbélé nìyẹn tẹ́gun ni mo ti ẹ̀rọ tẹ́lẹ̀ pé ẹ̀ẹ́gùn bó ṣe níwèrè tó èmi náà níwèrè ìyẹn tiẹ̀ máa ń halẹ̀ òun náà jẹ́ òun ní kinní kan máa ń wò pé eléyìí wèrè ẹ̀ṣẹ̀ méjì péré ló máa jẹ lọ́wọ́ mi wàá ṣubú lulẹ̀ ni àṣẹ́dú lásán nìyẹn ń jà ìyẹn ò ní nǹkan kan ṣọwọ́níyà bí sí yìí mo lálàá gẹ́gẹ́ báyìí ìyá Bísí ó ṣáà máa búrò mi èmi àtàbúrò mi mo bá lálàá wípé ìyá Bísí lójú mi báyìí kò ṣe pé lẹ́yìn mi abá pẹ̀lú aṣọ oògùn lára báyìí ni lójú oorun ó dẹ̀ mú àbúrò mi ó dẹ̀ sọ di bọ́tù wọ́tà omi. Omi kì í wọ́n lára ẹja owó gbọ́dọ̀ wọ́n wá nulẹ̀ ìmọ̀ o ewé kì í wọ́n lára agi owó gbọ́dọ̀ wọ́n wá torí pé nìkan kì í gorí lákínwó tó kálá a kì í gorí kàkà tó káka ẹnìkan gorí ata kó tó rí ata ìwà tó sùn gbogbo ayé ló bá tarẹ bọ́ọ̀lù bá sì kìtì mẹ́sìn nírú ẹ̀sìn ayò ẹ̀sìn ajó àtòfò àtàrùn kó mọ gbẹ́nù gbẹ́wò wá kí towó tán mọ́ mọ́ yálé wa ẹ̀yin tó láyé ẹgbọ́ ẹgbàá o. Màmá kí ló tún ṣẹlẹ̀? Ẹ káàbọ̀ o. Pálẹ̀kúndé. Ẹ kú òde o. Ẹ káàbọ̀. Ẹjọ́ kí ni gbogbo eléyìí báyìí? Mo ń wúre lọ́wọ́ ni. Ìwúre? Àǹtí mi, bọ́lẹ̀ tí rálejò. Èmi ò ń ṣàlejò ìyá ìyàwó wọn ni mí. Ìyá ìyàwó ta ni? Ìyàwó ọmọ wọn. Kí ni gbogbo játijàti pàǹtí tẹ kó sí tẹ rí rádaràda báyìí? Ẹ fi mí sílẹ̀ jàre. Àwọn tí náà mo fẹ́ sọ pé tàbá ti rọ̀ máa ṣàlàyé. Ẹ fẹ́ sọ pé tàbá kí ló ṣe yín tàn ṣe kínní? Kí ni gbogbo jágbàjàgbà tẹ kó sára? Ojú òtí yín ni. Ẹ rí àti kẹ fi mí sílẹ̀ jàre kí ní sùúrù kí ni? Mi láìkẹ́ o. Mo ní kẹ fi mí sílẹ̀. Ẹ rí inú lẹ́tẹ̀ wá ní. Ẹ rí pélé alákọ̀wé lẹ́wà ní. Ẹ wá kó gbogbo pàǹtí ẹ̀tìjú tó máa ń bọ̀ pẹ̀lú àlejò tí ò tẹ̀ ń ṣara lé rárá. Ṣé gbogbo náà ṣèṣì tẹ wọ̀ yìí náà máa rí lára yín ni? Àlejò wo ni òun wúre? Ibo lẹ ti wá? Ìlú wa. Ibo ni ìlú yín? Àǹtí mi láìkẹ́ jàre. Ṣé ilẹ̀ wá dàbà ìtẹ́ sọ pé ìyá ìyàwó Ṣọlá? Mi láìkẹ́ o. Ṣé irú ẹlẹ́fẹ̀ẹ́ kọ́ ilé àjẹ́ ni? Kí lélẹ̀ pẹ̀lú gbogbo pàǹtí tó kó sí kí ní àwọn ẹbí tó bá ti jábílẹ̀ kọ́ máa fún yín jábìn. Kí ní àwọn oní tíátà tó máa wọ̀ tẹ́ wọ kó sí costume tẹ́ mú ọ̀pá ìgbálẹ̀ ìrádàràdà káàkiri. Kí ni gbogbo nọ́sẹ̀nsì yìí? Òótọ́ náà sọ wọn lè ní mi tì. Mi láìkẹ́ jàre. Àti mi tẹ́wọ́ ti fọwọ́ kọ́ mi máa fún yín jábìn o. Kí ló ṣẹlẹ̀? Ó dá kí ẹ mú mi tí màá jẹ́. Omi kí lẹ fẹ́ mu? Ẹ jọ ẹ kó rádaràdà yín kẹ́ kúrò bíbá ìjà rẹ̀ ó bẹ́ẹ̀ rí. Òótọ́ náà sọ. Nílé alákọ̀wé ẹjọ́. Ẹ fẹ́ mu omi lẹ ṣe wálé. Mo fẹ́ mu omi. Omi lẹ fẹ́ mu. Imú sọnù ìjọba. Má lọ bú. Ẹ má wò rí omi tó tutù tó ṣẹ́yìn dáadáa lẹ. Máa mú. Ẹ má wò rí ẹ ṣe sùn. Máa mú nu físà. Ẹ mú mi. Kí ló ṣẹlẹ̀? Ọ̀pàpà parada. Bíṣu bá parada á diyán. Àgbàdo parada ó dẹ̀kọ̀ parada. Omi rẹ̀ ìyá wa. Ẹ mú mi. Àbúrò mi lè sọ́dọ̀ mi. Àmìrò ọlẹ́yìn wọ́n ní mo fẹ́ mọ́ mi inú fíríjì ní. Ó tún ẹ́ nínú fíríjì náà rẹ̀ yà wọ́n. Bàbá ìjọ ọmọ méjì péré níyàwó mi. Èmi nìkan èmi àti ẹnìkan náà ní obìnrin méjì péré ni wá. Ẹ wo. Rárá ẹ̀ ní lókun ẹjọ́ ààrẹ dìde. Ṣé ẹ̀ mú mi lẹ́ sọ? Mú mi. Ẹ má jà ẹjọ́ ma. Mọ́ mi yẹ́. Mọ́mí ẹ má mú. Mo ti mú. Ẹjọ́. Omi àbúrò yìí dà. Ó tutù ó tó dùn. Ó dùn dáadáa. Ẹbí bàbá mi ọjọ́ lábà ti sọ mí ni
wèrè o. ẹ má ké ṣẹ́yìn ò sí bí ńgbà tó fẹsẹ̀ lẹ́tì ń fẹnu. ó ṣe rẹ̀ dọ̀pọ̀ ó ń ṣe. ṣé bómi ni mo mu ṣé mo mú kẹ́ ẹ mọ ọmọ ẹ̀jẹ̀ mi ò mú ẹ̀jẹ̀. ẹ bá mi dá padà ẹjọ́ ẹ kó dà ẹ wo gbogbo tí a bá ti fẹ́ báyìí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ dà pátápátá mi ì fa wàhálà mọ́. èmi ò tí ì sọ̀rọ̀ ẹ̀dá kò tí ì rẹ̀ jà. madam yẹ ẹjọ́ ẹ bá mi dá àbúrò mi padà. ó bá rí bákan náà. yẹ ẹ gbà mí o ọ̀lẹ ti gà mí o yẹ ṣọlá ti bá yẹ mi jẹ ṣọlá ti bá yẹ mi jẹ. Màámi, ṣé bẹ́ẹ̀ ni ẹ máa ṣe pàlàgọ́? Ṣé mo bí ẹ wo fíìmù kan tí bí ẹ wo Titanic àbí ẹ wo fíìmù kan tó ti ń fomi ṣeré ní ẹ̀kọ́ tẹ ẹ̀rọ sùn kí tẹ̀yìn bá ti ń dàgbà ńgbà mi ni wọ́n máa padà dọmọdé ní ó pọ̀ sí òkú ẹ̀pín nǹkan tó ṣẹlẹ̀ ní. Adéṣọlá alẹ́lẹ́ yògò Adéṣọlá fàdémi lórí Adéṣọlá o. Ẹ ní sùúrù wọ́n dẹ̀ pé ohun tí ń gan ló máa ń lọ sókè torí ẹ̀ ń bẹ̀ mi ọmọ yín sọ̀rọ̀ gan ohun yín lọ sókè. máa kọrí máa ń gbà yà o. Túrò from this perspective ẹ mọ̀ pé ìyá ẹ̀ làjẹ́ òun wọn ṣàjẹ́ wọn la ní ìdàtí bá gbé ìyá ẹ̀kọ́ la ní ìdàtí bá gbé. tí ìyá bá fẹ́ gbóyè lẹ́ẹ̀kọ́ ọmọ kọ́ ló máa gbé fún ni. mo bí ẹ Adéṣọlá àní máa fẹ́ yàwó mọ́. mo ń bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tún gbé fóònù. mo ní call hospital lọ ti ń pè mí. ọ̀tá ló sìkì. Hello. Okay. Wow! Kí ló ṣẹlẹ̀? Bísọ́lá bímọ. Ọkùnrin àbóbìnrin. Ọkùnrin. Adéṣọlá. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ fún mi ní 10 minutes ọ̀ rírẹ̀ rí. Màá dọ́ hospital yẹn sìn. Thank you so much. Thank you. Okay, mi ni mo ní congrats. Thank you so much, sir. Adéṣọlá, ta ló bímọ? Ọ̀rẹ́ ẹ̀ wo ló bímọ? Ìyàwó mi ló bímọ. Ẹ mọ̀ Bísọ́lá. Adéṣọlá. Tẹni ó kọlà sọ́hùn. O bímọ. Tẹni ó máa ní ọkà. Tó máa lọ́wọ́. Ọmọ padà fẹ́. Òun ló bímọ lẹ́nu. Adéṣọlá tó bá dìde Adéṣọlá. Tó bá dìde. Sọ lè fi ọbẹ̀ ẹ̀yìn jẹ mí ṣu. Adéṣọlá ṣé bẹ́ẹ̀ ni mo bá dì lọ́wọ́ ẹ̀ tó níwọ̀n kó tó máa kó wọn dìkan ṣọ́bọ̀ mi láyé àti lọ́rùn Adéṣọlá. Ó dẹ̀ fara pamọ́ jẹ mí yà. Màmí ẹ má ti sọkùn ní èmi kọ́ lọ́jọ́ ẹkún wa. Ṣé pé kí n má wáyàwó mọ́ ẹgbẹ́ ẹ̀ ní ìdùnnú? Wáyàwó mọ́ sí. Because Ọlọ́run ti ṣèyàwó fún mi. Ó dẹ̀ ti pèsè ọmọ fún mi. So why the stress? Mo tó yẹ kó pè mí tún bí lù bí èmi ṣáà mo bí òníyà pé méjì. Kí n pè yín? Ẹ kò sọ fún mi pé nǹkan tó fẹ́ ṣe eré máa dé sọ̀rẹ́ńdà. Ẹ bọ́ mo mú wá bá yín ẹ̀ gbà. Ṣé ní gbogbo àwọn ọmọ tí mò ń mú wá sọ́dọ̀ mi? Lẹ́yìn ìgbà tí mo mú Bísọ́lá wá, mo kàn mọ́ fi ní ìlànà ni. Adéṣọlá. Mo fẹ́ kọ́ máa bá mi fowó ẹ̀ mi. Because ọmọ gidi Bísọ́lá, ó níwà, ó múná dá, ó ní bẹ̀rù àgbà lọ́kàn, ó ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn. She's a good girl, she's educated. So nǹkan tí ẹ jẹ́ láìkẹ́ gbogbo kò yé mi. Ẹnu máa ń sọ èdè ìdẹ́ pé yàbí once in maybe 4 months ó máa ń sọ nǹkan bẹ́ẹ̀. Ló ń padà sóhùn. Ó ti ẹ̀rọ pé mo rú oyún ẹ̀ fọ́ dídí oṣù 9. Èmi náà wà ní fóṣù 9 màmí. Mo torí ẹ̀ gbà wẹ̀, mo torí ẹ̀ ṣe wàhálà pé káyé ẹlẹ́dàá pé mo bá tiẹ̀ lọ síbi tágbà rẹ̀. Kò lè níyàwó gidi tó bá ṣe ìyá tó bá ṣe ìyàwó fún ẹ. Ẹ̀bùn máa ń bọ́ ṣe ń scrutinize ìyàwó kọ́lẹ̀ ṣe ń scrutinize. Ẹ fẹ́ sọ àwọn ẹ̀ di wèrè yìí. Èmi kan tí mò ń mú àwọn ẹlẹ́gbẹ́ fẹ́ sọ mí di wèrè náà. Adéṣọlá, mi ní sọ pé máa ṣerú ẹ̀ fún ẹ. Ṣé àgbàtì èyí tó bímọ yìí gangan bó ló wà? Bísọ́lá ni ọ̀má mi. Nǹkan ní ọdún méjì kínú bí yan. Any interest? Mo ní interest. Grandchild yín náà lọmọ yẹn. Alágbára Ọlọ́run mo gbà. Màmí, ìyàwó mi ní Bísọ́lá. A ní mo gbà, mo fara mọ́. Ẹ fara mọ́. Mo fara mọ́. Màmí. Ọkọ mi, mo dúpẹ́ lọ. Olúwa mo dúpẹ́ mi lọ di girama o, ẹ bá mi dúpẹ́ o. Ọkọ mi mo dúpẹ́. Ẹ bá mi yọ̀ mo dúpẹ́. Ṣé fẹ́ gbọ́? Báwo lẹ ṣe fẹ́ sí òtútù ó gbóná? Ó pọ̀ bí yanrìn. Báwo lẹ ṣe fẹ́? Mama Shoko, malo gara sí mama, Mama Shoko, malo sọ̀rọ̀ sí mama, Mama Shoko, malo sọ̀rọ̀ sí mama, Mama Shoko, malo gara sí mama, Mama Shoko, malo gara sí mama, Mama Shoko, malo sọ̀rọ̀ sí mama, Mama Shoko, malo sọ̀rọ̀ sí mama, Mama Shoko, 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 Mama Shoko. Mama Shoko, malo gara sí mama, Mama Shoko, malo gara sí mama, Mama Shoko, malo sọ̀rọ̀ sí mama, Mama Shoko, malo sọ̀rọ̀ sí mama, Mama Shoko. Ogbona, 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 ogbona,